alẹ́bẹ̀kúlìàbà ẹ káàárọ̀ àkú ojúmọ́ o bó o ní gbogbo ilé akí tọ̀wọ̀tọ̀wọ̀ lórúkọ olúwa lónìí ọjọ́ ìsinmi ọjọ́ olúwa òní ní ọjọ́ kìíní oṣù kejìlá ọdún tá a wà nù rẹ̀ yìí a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fún wa láti wà láyé rere lónìí. Jesus Lovers Everywhere Online Community Church òun ló gbé ìsìn ọ̀wọ̀ wa bá wa lónìí o a sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run fún orí ọ̀fẹ́ tó fún wa. ẹ jẹ́ ké sí gbogbo àwọn tó wà ní ìtòsí àwọn èèyàn wa gbogbo níbi gbogbo tó wà wípé ìsìn ọ̀wọ̀ ti bẹ̀rẹ̀ o pàápàá àwọn tó láǹfààní àti wọlé ìjọsìn kankan lónìí ẹ má jẹ́ kéde lọ láì jẹ́ wípé a júbà ọlọ́run láì ṣe wípé a mọ rírì ọlọ́run. ìsìn ọ̀wọ̀ yìí ti bẹ̀rẹ̀ báyìí mo fẹ́ ká jọ jọ́sìn sí olúwa ká mọ rírì ẹ̀ papọ̀ ká parapọ̀ ká jọ jọ́sìn sí i. mo fẹ́ ká fi ọpẹ́ wọlé gẹ́gẹ́ bí ìṣe wa ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run gidigidi. oṣù kejìlá láti bọ́ sí i oṣù yìí ni oṣù tó kẹ́yìn nínú ọdún tá a wà nù rẹ̀ yìí. mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ó ṣe dáadáa fún wa ó ṣe dáadáa sí bàbá ó ṣe dáadáa sí màmá ó ṣe dáadáa sí ọmọ ó ṣe dáadáa sí ẹ̀gbọ́n ó ṣe dáadáa sí àbúrò ó ṣe dáadáa sí òbí tẹbí tará ló ṣe dáadáa sí. ọlọ́run àánú ó ṣàánú àánú la rí gbà o àwa tá a wà láyé dòní àánú la rí gbà àánú la rí gbà o àwọn tó ti lọ àdájù wọn o àánú la rí gbà tó ṣe mú wa wà láyé tó ṣe mú wa wà láàyè rere ipòkípò tá a bá wà lónìí mo fẹ́ ká fún ní ọpẹ́ tó yẹ ká fún ní ògo tó yẹ ká fi ìyìn fún. ẹ jẹ́ kí a kọrin ìyìn sí ọlọ́run. ìwọ tó o bá lè jó kó o jó ìwọ tó o bá lè kọrin kó o kọrin ìwọ tó o bá lè kọ sáàmù sí kó o fi yìn kó o fi káràmọ́sì kí ẹ kó o fi gbé dànsákì sí olúwa ọlọ́run gbogbo àgbáláyé o ṣé o lórúkọ jésù á gbé ọ̀gá. lánú rẹ kó gbàdúrà kó dúpẹ́ lọ́wọ́ ẹlẹ́dàá rẹ lánú rẹ kó gbàdúrà kó dúpẹ́ lọ́wọ́ ọlọ́run rẹ. ọlọ́run o ṣé àyìnbó o ṣé àyìnbó agbé ọ̀gá ọlọ́run o ṣé àyìnbó agbé ọ̀gá ẹlẹ́rù nìyí ọba láyé ọba lọ́run ọba ní gbogbo ọ̀nà ọlọ́run o ṣé. olórin yẹn sọ wípé ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá ní gbogbo ọ̀nà ẹ ṣé ní gbogbo ọ̀nà ẹ ṣé o bàbá. ọkàn mi kọrin nítorí olúwa ṣeun ọkàn mi kọrin sí olúwa olóore wa. jẹ́ kí ọkàn rẹ ó gbọgbẹ́ láti yin ọlọ́run lónìí jẹ́ kí ọkàn rẹ ó gbọgbẹ́ láti kọrin ìyìn sí ọlọ́run bàbá wa ó ṣeun ọlọ́run ẹlẹ́dàá wa ó ṣeun ọlọ́run olùrànlọ́wọ́ wa ó ṣeun jésù ó ṣé ẹ̀mí mímọ́ ó ṣé mẹ́ta lọ́kan ẹ ṣé ọlọ́run ẹ ṣé fún àlàáfíà àgọ́ ara wa ẹ ṣé o fún ètò ìṣúná owó wa ẹ ṣé o fún ìpèsè fún gbogbo àìní wa ẹ ṣeun láti oṣù kìíní ọdún oṣù kejì oṣù kẹta oṣù kẹrin oṣù karùnún oṣù kẹfà oṣù keje oṣù kẹjọ oṣù kẹsànán oṣù kẹwàá oṣù kọkànlá tá a lò kọjá àti oṣù kejìlá tá a ti wà nínú rẹ̀ yìí ọlọ́run á gbé ọ̀gá àjúbà rẹ a fi ọpẹ́ fún ọ a fi ògo fún ọ ó yá kọrin ìyìn torí bá wà lẹ́mìí rẹ kó kọ sí ọlọ́run. gbogbo ẹni tó bá lè sọ̀rọ̀ ló lè kọrin bí mo ṣe máa ń sọ nìyẹn gbogbo ẹni tó bá lè sọ̀rọ̀ ló lè kọrin. ọlọ́run tó dá ohùn ó mọ ohun tó fi sínú ohùn ọlọ́run tó dá ohùn ló ń gbọ́ ohùn o ó dùn kò dùn létí aráyé ó dùn létí ẹlẹ́dàá rẹ ó yá kọrin sí fi ìmoore rẹ hàn jẹ́ kó wá láti inú ọkàn rẹ. abiyamọ tòótọ́ o ṣé abiyamọ tòótọ́ o ṣé ìwọ ló ń tọ́jú wa ìwọ bá tó gbà wá lọ́wọ́ ewu ó gbà wá lọ́wọ́ jàǹbá ó gbà wá lọ́wọ́ hílàhílo bó tilẹ̀ kó lé nínú ayé ó jẹ́ ó lé mọ́ wa ó dá wa sí ó dá ẹ̀mí wa sí ó dá ọkọ sí
ó dá aya sí, ó dá ọmọ sí, ó dá bàbá sí, ó dá ìyá sí, ó dá ẹ̀gbọ́n sí, ó dá àbúrò sí, ó dá òbí sí. Ọlọ́run ó ṣeun, Ọlọ́run ó ṣe o. A gbé ọ̀gá, ìwọ ọba tó pọ̀ tẹ́lẹ̀numọ́ ní gbogbo ọ̀nà. Ọlọ́run ó ṣeun, Ọlọ́run ó ṣeun, bàbá ó ṣeun. Ọba tó pọ̀ tẹ́lẹ̀numọ́, bàbá ṣeun, Olúwa mi ṣe, bàbá ṣeun. Ọba tó pọ̀ tẹ́lẹ̀numọ́, ó jàre, bàbá ṣeun, Olúwa mi ṣeun, bàbá ṣeun. Ọlọ́run ló pọ̀ tẹ́lẹ̀numọ́ o. A gbé ọ̀gá, a yìn ọ́, a gbé ọ̀gá, a yìn ọ́. Ó ṣeun, ó yá júbà rẹ̀. Má jẹ́ kó sú ọ, má jẹ́ kó rẹ̀ ọ́, júbà rẹ̀. Jẹ́ kí ẹnu rẹ kó kún fún ọpẹ́. Jẹ́ kí ọkàn rẹ kó kún fún ìyìn. Gbéga, gbéga, gbéga kó yìn. Kó jó sí bó bá lè jó. Bóyá o jókòó àbò wà lórí ìnàró. Ó yá jó sí mi ara rẹ. Ìwé máa sọ pé jẹ́ kí gbogbo ohun tó ní ẹ̀mí kó yin Olúwa. Ìwé máa sọ pé jẹ́ kí gbogbo ohun tó ń bẹ nínú mi kó yin Olúwa. Jẹ́ kí gbogbo ohun tó ń bẹ nínú rẹ tí àlàáfíà Ọlọ́run ń bẹ lára rẹ, jẹ́ kó yin Olúwa. Ó yá gbéga, gbéga, yìn gbéga, yìn gbéga, yìn gbéga, yìn gbéga. Ó yá gbé Olúwa ga. Olórí yẹn ní pé gbé Olúwa ga pẹ̀lú mi ẹ̀yin ènìyàn rẹ̀. Ó yá gbéga, gbéga. Ọlọ́run tó tó, Ọlọ́run ọba wa, ọba tó ga ju ayé lọ, ó ga ju gbogbo ìṣòro rẹ lọ. Ìṣòro rẹ ò já mọ́ nǹkan kan o. Ọba Ọlọ́run gbogbo ẹran ara ni, kò sóhun tó ṣòro ṣe fún. Ìwọ tó bá ti lọ Olúwa, ó ti ní ohun gbogbo. Ó yá júbà rẹ̀, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. 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 Dúpẹ́ lọ́wọ́ ẹ̀, dúpẹ́ gidigidi, dúpẹ́ gidigidi. Jẹ́ kí ọkàn rẹ kó more. Jẹ́ kí ọkàn rẹ kó more. Lówùrọ̀ yìí, dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Jésù Olúwa wa. Ọlọ́run gbogbo àgbáláyé, a gbé ọ̀gá, ọba tó láyé tó ní ọ̀run. Ọlọ́run kan ṣoṣo. Ọlọ́run gbogbo ẹ̀mí, ẹ̀mí tó wà, ẹ̀mí tó ti wá, ẹ̀mí tí ó padà wá. A gbé ọ̀gá. Ó ṣé, ó ṣé fún gbogbo oore tó ṣe fún wa. Ó ṣé fún gbogbo ọ̀nà tó ti dá sí wa, tó ti ṣoore fún wa. Ó ṣé. Àjúbà rẹ̀, a gbé ọ̀gá. Lórúkọ Jésù gba ọpẹ́ wa fún àǹfààní tó fún wa láti rí ọjọ́ òní. Òní ọjọ́ kìíní oṣù kejìlá ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ìkàsọ̀ tó kẹ́yìn nínú ọdún yìí láti gùn yí Olúwa. A dúpẹ́ lọ́wọ́ rẹ̀ wípé ìwọ tó mú wa dé yìí, ó mú wa làájá, láyọ̀ àti lálàáfíà. Olúwa gba ọpẹ́ wa, Olúwa gba ẹ̀yìn wa. Ọpẹ́ ẹ̀yìn wa jẹ́ kó ṣe ìtẹ́wọ́gbà. Jésù Kristi Olúwa wa. Oṣù titun láwọnú rẹ̀ yìí, mo fẹ́ fún wa ní ohùn Olúwa fún oṣù yìí. Ẹ jẹ́ ká wọnú ìwé Jẹ́nẹ́sísì orí 24 ẹsẹ̀ 12. Ọ̀rọ̀ Olúwa nìyẹn fún wa nínú oṣù tá a wà nínú rẹ̀ yìí. Ó sì wí pé Olúwa, Ọlọ́run Ábúráhámù Olúwa mi, èmi bẹ̀ ọ́, ṣe ọ̀nà mi ní rere lónìí, kí o sì ṣe oore fún Ábúráhámù Olúwa mi. Mo pàṣẹ fún ọ ní kedere, ní gbangba yahoo, lójú gbogbo àgbáyé lónìí, ìwọ tó ń gbọ́ mi tí ìgbàgbọ́ rẹ tó rọ̀ mọ́ ohun yìí, tó sì rọ̀ mọ́ ìpè yìí. Ọlọ́run Ábúráhámù, Ọlọ́run Ísáàkì, Ọlọ́run Jákọ́bù, Ọlọ́run gbogbo àgbáyé, bàbá ẹ̀mí Ọlọ́run mi yóò ṣe ọ̀nà rẹ ní rere. Mo ní yóò ṣe ọ̀nà rẹ ní rere. Jẹ́ kí àmì rẹ kó lárin ní. Yóò ṣe ọ̀nà rẹ ní rere. Mo fẹ́ kí ìwọ náà gbàdúrà kí n tó gbàdúrà fún ẹ nínú oṣù yìí. Sọ pé Ọlọ́run nínú oṣù kejìlá yìí ṣe ọ̀nà mi ní rere. Lábẹ́ bó ti wù kó rí, ṣe ọ̀nà mi ní rere. Mo fẹ́ kó ṣe ohun rere fún mi. Òrùn tó wà lókè ó tó aṣọ gbẹ.
ọjọ́ ò tí ì lọ, ilẹ̀ ò tí ì mọ́. Alia Kapolia. Ṣe ọ̀nà mi ní rere Olúwa. Ọlọ́run mi, ẹlẹ́dàá mi, bàbá mi, ṣe ọ̀nà mi ní rere. Nínú oṣù kejìlá yìí mú àlá rere mi ṣẹ. Ṣe ọ̀nà mi ní rere. Jẹ́ kí àwọn ohun rere sáré wọnú ayé mi. Jẹ́ kí ìyanu sáré wọnú ayé mi. Jẹ́ kí ìgbéga sáré wọnú ayé mi. Jẹ́ kí ìgbédìde sáré wọnú ayé mi. Jẹ́ kí ojú rere ńlá sáré wọnú ayé mi. Ó yá, ṣe ọ̀nà mi ní rere. Lánú rẹ kó gbàdúrà yẹn dáadáa o. Ọ̀rọ̀ Ọlọ́run ló sọ padà sọ Ọlọ́run yẹn o. Gbàdúrà yẹn dáadáa. Ṣe ọ̀nà mi ní rere. Jésù Olúwa wa, mo gbàdúrà lónìí bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ ń bẹ pẹ̀lú rẹ̀ nínú oṣù kejìlá àkàsọ̀ tó kẹ́yìn ọdún yìí tó ti wọnú rẹ̀ yé. Ọlọ́run gbogbo àgbáláyé yóò ṣe ọ̀nà rẹ̀ rí rere. Mo ní Ọlọ́run gbogbo àgbáláyé yóò ṣe ọ̀nà rẹ̀ rí rere. Ó rí ojú rere Ọlọ́run. Ohun rere ní gúúsù, ní àríwá, ní ìwọ̀ oòrùn, ní ìlà oòrùn yóò yí ayé rẹ ká, yóò yí àyànmọ́ rẹ ká. Mo pàṣẹ fún ọ lórúkọ Jésù, ibikíbi tó o bá kọjú sí lóṣù yìí, Ọlọ́run yóò ṣe ọ̀nà rẹ rí rere. Ọlọ́run yóò ṣe ọ̀nà rẹ rí rere. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kò yí padà. Jésù Kristi Olúwa wa, Ọlọ́run ní ìṣẹ́jú àyá yìí bá wa sọ ọ̀rọ̀ rẹ. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó ti inú rẹ dé inú wa. Jẹ́ kí ọ̀rọ̀ rẹ ó yí àyànmọ́ wa padà. Jẹ́ kí a rí ìdáhùn tí ó bí wa sínú ògo. Yọ̀ǹda agbára, yọ̀ǹda àṣẹ, yọ̀ǹda ìgbédìde, yọ̀ǹda ìtẹ̀síwájú. Jẹ́ kí gbogbo ògo kó jẹ́ tirẹ̀ ní orúkọ Jésù Kristi Olúwa wa. Òní a fẹ́ sọ nípa bíborí àlá. Báwo la ṣe lè borí nínú àlá wa? Ta ni ó ń borí nínú àlá rẹ? Ta ló ń gbégbá orókè? Tó bá ti lálàá, ta ni ó ń ṣẹ́gun nínú àlá rẹ? Ṣé wọ́n ló ń borí ni àbí ọ̀tá rẹ ló ń borí? Ṣé wọ́n ló ń ṣẹ́gun nínú àlá rẹ ni àbí ọ̀tá rẹ ló ń ṣẹ́gun? Ta ló ń borí gangan nínú àlá rẹ? Sọ fún wa. Mo fẹ́ wá fi òye ẹ̀mí yé wa lónìí nípa ọ̀rọ̀ Ọlọ́run, bí a ṣe lè máa borí lójú àlá, lójú ran. Pé ní gbogbo ìgbà tó bá wà lójú àlá, wà lójú ran, pé wọ́n ló máa gbégbá orókè, pé wọ́n ló máa já ewé olúborí, pé wọ́n ló máa ṣẹ́gun gbogbo ọ̀tá rẹ, bóyá lójú ayé àbójú àlá. Pé kò síbi tí ọ̀tá lè ká ọmọ, ìwọ ló yìí máa ṣẹ́gun rẹ̀. Azibili àkàbà, àwọn àṣírí tá a fẹ́ tú fúnra wa nìyẹn lónìí. Òní ni mo fẹ́ ṣe àṣekágbá ọ̀rọ̀ Ọlọ́run tí a bẹ̀rẹ̀ ní àwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn nípa ọ̀rọ̀ àlá àti ìran. Ìjìnlẹ̀ ní àṣírí ní ọ̀pọ̀ lóye rẹ̀ nípa ọ̀rọ̀ àlá àti ìran. Mo sọ fún wa wípé àwọn mẹ́ta ló lè bẹ̀ wá wò nínú àlá. Ọlọ́run máa bẹ̀ èèyàn wò nínú àlá, nítorí pé àlá jẹ́ ara àǹfààní àti pẹpẹ tí ẹ̀mí mímọ́ gbé kalẹ̀ láti bá wa sọ̀rọ̀, láti tọ́ wa sọ́nà, láti fi àṣírí ọ̀tá hàn wá, láti tú àṣírí ọ̀tá sí wa lọ́wọ́, láti kì wá nílọ̀. Àlá jẹ́ pẹpẹ ẹ̀mí tí ẹ̀mí mímọ́ gbé kalẹ̀ fún àwa tí a jẹ́ tirẹ̀, àwa tá a ti fi ayé wa fún Jésù, tá a ti fi ọkàn wa fún Jésù, àwa tá a jẹ́ ti Olúwa, pé kí ohun ìkọ̀kọ̀ kó má borí wa, pé gbogbo ohun tó bá wà ní ìkọ̀kọ̀ kí Ọlọ́run lè tú àṣírí rẹ̀ fún wa. Àlá jẹ́ lára àwọn ọ̀nà ẹ̀ tí Ọlọ́run gbé kalẹ̀. Yóò sì ṣe ní ìkẹyìn ọjọ́, òun ni ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì oríkejì sọ fún wa, àti ìwé Jóẹ́lì oríkejì ó sọ fún wa wípé ẹ̀mí ó tú ẹ̀mí mi jáde sára gbogbo ènìyàn. Àwọn ọ̀dọ́kùnrin ọ̀dọ́bìnrin wọn máa sọ tẹ́lẹ̀, àwọn arúgbó wa wọn máa lálàá, nígbà tá a bá wà lọ́dọ̀ a máa sọ tẹ́lẹ̀,
nípa ìmísí. Nígbà tá bá ti ń dàgbà tá ń darúgbó tá ń dàgbà nú ẹ̀mí, a ó máa lálàá, a máa rí ìran kedere. Bẹ́ẹ̀ ni. Nítorí náà ọ̀nà tí ẹ̀mí máa ń là kalẹ̀ kan láti bá wa sọ̀rọ̀ ó tún jẹ́ ọ̀nà àlá. Ó lè bá wa sọ̀rọ̀ lójú ayé lójú ara, ó sì lè bá wa sọ̀rọ̀ lójú àlá. Ọ̀nà rẹ̀ ni. Nítorí náà Ọlọ́run lè fún ara rẹ̀ bẹ̀ wá wò lójú àlá. Ó lè rán áńgẹ́lì sí wa, ó lè wá fún ara rẹ̀ láti fún wa ní ohun tó bá fẹ́ fún wa lójú àlá. Bẹ́ẹ̀ sì ni èṣù lè wá lójú àlá. Èṣù àtàwọn ikọ̀ rẹ̀ máa ń bẹ èèyàn wò náà lójú àlá. Ìyẹn là ń pè ní ìjayà òru. Ìyẹn là ń pè ní ọfà tọ́fà bá fẹ́ wọlé. Ìyẹn là ń pè ní ogun, odidi ogun ìjàkadì. Odidi ogun nìyẹn tí èṣù bá yọjú lójú àlá. Ó máa ń yọjú láti ṣe ni ní jàǹbá, láti ṣe ni níkà, láti ṣe ni níbi. Mo tún fi yé wa wípé ènìyàn lè yọjú fún ara rẹ̀ lójú àlá nípa èrò ọkàn rẹ̀, nípa àwọn ìlà ìlò ojú ayé tá à ń ṣe. Ohun tó ń rò lọ́kàn rẹ̀ tó gba ọkàn rẹ̀ kó, ó lè jẹ lójú àlá rẹ̀. Ohun tó ṣe kókó ni wípé o gbọ́dọ̀ mọ ẹni tó bẹ̀ ẹ́ wò lójú àlá rẹ̀. Ohun tó ṣe kókó nìyẹn. Torí ohun mẹ́ta ló ṣe kókó lójú àlá tí mo ti already bá wa sọ. Mo ti bá wa sọ kó tó di òní nínú àwọn ohun tí a ti sọ tẹ́lẹ̀ lórí ọ̀rọ̀ àlá àti ìran. Àkọ́kọ́ ni wípé ta ló rán àlá sí ẹ? Ṣọ́lọ́run ni àbọ̀tá rẹ̀. Èkejì ni wípé kí ni ìtumọ̀ àlá rẹ̀? O gbọ́dọ̀ mọ ìtumọ̀ àlá tó ńlá yẹn. O gbọ́dọ̀ mọ̀. Mi sọ àlá wípé o fẹ́ dogun, o fẹ́ dọ́gbọ̀n. Àlá yẹn kọ́ mò ń sọ o. Ìyẹn náà ní ipa tó ń kó. Àlá tí mò ń sọ lónìí nípa rẹ̀ ni àlá tí èèyàn ńlá nígbà tí èèyàn bá sùn tó bá ju tọwọ́ rẹ̀ lẹ̀. Àlá tí o bá lá tó kúrò lójú ayé tó bọ́ sójú ẹ̀mí. Àlá tí mò ń sọ nípa rẹ̀ nìyẹn. Ó di ìran tó bá yẹ pé Ọlọ́run ló rán sí ẹ. Ó di ogun ọ̀tá tó bá yẹ pé èṣù ló yọjú. Ó jẹ́ àlá lásán tó bá jẹ́ wípé èrò ọkàn rẹ ló jẹyọ. Èrò ọkàn rẹ tàbí ìdààmú ayé, ìlà ìlò ayé ló jẹ lójú àlá rẹ. O gbọ́dọ̀ mọ ìtumọ̀ àlá yẹn. Nínú ohun mẹ́ta tó ṣe kókó jù ni pé o gbọ́dọ̀ mọ ìtumọ̀ àlá. Ìkejì nìyẹn. Àkọ́kọ́ ni pé ta ló rán àlá sí ẹ. Ìkejì ni pé kí ni ìtumọ̀ àlá yẹn. Ìkẹta ni pé ta ló wá ń borí lójú àlá rẹ. Torí pé inú ẹ̀mí lójú àlá jẹ́. Ta ló ń borí, ta ló ṣẹ́gun. Òun ni tí mo fẹ́ fi ṣe àṣekágbá lónìí ni mo fẹ́ bá wa sọ. Ta ló ń ṣẹ́gun? Ta ló borí lójú àlá rẹ̀? Òun mo fẹ́ sọ lónìí. Àkọ́kọ́ tí mo fẹ́ kó mọ̀ ni wípé tó o bá fẹ́ borí nínú àlá lójú ran, àwọn kọ́kọ́rọ́ yìí ó gbọ́dọ̀ dìímú dáadáa kó o mọ̀ kó o fi sínú ìṣe rẹ. Tó o bá fẹ́ borí nínú àlá lójú ran, o gbọ́dọ̀ mọ̀ dájú ibi tí àlá yẹn ti wá. Àkọ́kọ́ nìyẹn, o gbọ́dọ̀ mọ̀ dájú ibi tá àlá yẹn ti wá, pé ta ló rán àlá sí ẹ. Ṣé ọ̀dọ̀ Ọlọ́run ló ti wá ni àbí ọ̀dọ̀ ọ̀tá rẹ? Àbí èrò ọkàn rẹ ló jẹyọ nínú àlá? O gbọ́dọ̀ mọ̀ dájú. Ó ṣe kókó fún ọ láti mọ̀ dájú ibi tá àlá ti wá. Ọ̀pọ̀lọpọ̀ onígbàgbọ́ ni ò ní òye wípé lára ọ̀nà tọ́lọ́run fi ń bá wa sọ̀rọ̀ ní ọ̀nà ojú àlá. Àwọn ọmọ Ísírẹ́lì wọ́n lóye yìí, pàápàá àwọn tá a mọ̀ ní ọlọ́gbọ́n amòye. Dáníẹ́lì àtàwọn ẹlẹgbẹ́ rẹ̀ wọ́n lóye rẹ̀ wípé bí nǹkan bá rú èèyàn lójú, bí ọ̀rọ̀ bá ta kókó, tí ààrẹ ni tó lè tú, a lè gbàdúrà ká bá Ọlọ́run sọ̀rọ̀ wípé fún mi ní ìṣípayá, fún mi ní ìran ìjìnlẹ̀ nípa ọ̀rọ̀ yìí, sọ fún mi bó ṣe jẹ́ kí àṣírí yìí ó tú sí mi lọ́wọ́. Á dẹ̀ farahàn ẹ lójú àlá, á tú àṣírí yẹn sí ẹ lọ́wọ́, á bá ẹ sọ̀rọ̀. Torí Ọlọ́run rẹ ni ó fún ọ ní àlá láti lè bá ọ sọ̀rọ̀, láti bẹ̀ ọ́ wò. Ọlọ́run fẹ́ràn láti máa bẹ̀ wá wò lójú àlá, nítorí pé lójú àlá rẹ gbogbo ọkàn rẹ ló papọ̀. Lójú àlá rẹ ò lè máa bọ́ Ọlọ́run ṣagídí. Lójú àlá rẹ o ní àyè fún Ọlọ́run. Bẹ́ẹ̀ ni òun ló ṣe fẹ́ràn àti máa bá wa sọ̀rọ̀
láti máa bẹ̀ wá wò lójú àlá. Lára àwọn ọ̀nà tó máa fi mọ gbogbo tó ń ṣẹlẹ̀ láyìíká rẹ ni pé kí o máa sọ fọ́lọ́run pé kó tú àṣírí yẹn fún ẹ lójú àlá. Bí àwọn Dáníẹ́lì, Ṣédrákì, Méṣákì àti Abednego bó ṣe ṣe nìyẹn o. Ka ìwé Dáníẹ́lì, pàápàá ìwé Dáníẹ́lì orí 2 èyí tí a sọ nípa rẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá. Ó bá Ọlọ́run sọ̀rọ̀, ó tú àṣírí fún ọ lójú àlá. Ìwọ náà lè máa bá Ọlọ́run sọ̀rọ̀ kó tú àṣírí fún ọ lójú àlá. Kọ́kọ́rọ́ kìíní tó gbọ́dọ̀ ní tó bá fẹ́ máa borí lójú àlá rẹ̀ ni pé o gbọ́dọ̀ mọ̀ dájú ibi tí àlá yẹn ti wá, kó o mẹni tó rán àlá sí ẹ. Torí tó o bá mẹni tó rán àlá sí ẹ, ò ní mọ ìgbésẹ̀ tó yẹ kó gbé. Ò ní mọ ohun tó yẹ kó gbàgbọ́ nípa àlá tó ti lá yẹn. Ò ní mọ ohun tó yẹ kó ṣe. Àlá ti wá, ó ti lọ. Kí wá ló kàn fún ẹ lójú ayé? O gbọ́dọ̀ mẹni tó ránṣẹ́ sí ẹ. O gbọ́dọ̀ mẹni tó fún ẹ ní àlá, tó fún ẹ ní ìran. O gbọ́dọ̀ mẹni tó bẹ̀ ẹ́ wò, ṣé Ọlọ́run ni, ṣé àwọn áńgẹ́lì rẹ̀ ni, ṣé ẹ̀mọ́ ló kọ sí ẹni, àbí àwọn ọ̀tá ló wá pẹ̀lú iṣẹ́ ọwọ́ wọn. O gbọ́dọ̀ mọ̀. Kọ́kọ́rọ́ kejì ni wípé o gbọ́dọ̀ mọ̀ dájú ìtumọ̀ àlá tó lá. O gbọ́dọ̀ mọ̀ dájú. Òun ni a sọ nípa rẹ̀ dáadáa lọ́sẹ̀ tó kọjá. Kí ni ìtumọ̀ àlá tó lá? O gbọ́dọ̀ mọ̀ ìtumọ̀ rẹ̀. Torí tí o bá mọ̀ ìtumọ̀ àlá, o lè tẹ̀lé àlá yẹn. Tí o bá mọ̀ ìtumọ̀ àlá, o lè mọ̀ tó yẹ kó gbàgbọ́. Tí o bá mọ̀ ìtumọ̀ àlá, o lè mọ̀ ìgbésẹ̀ tó yẹ kó gbé. Gbogbo àlá ló ní ìtumọ̀. Gbogbo àlá ló ṣe kíni? Ló ní ìtumọ̀. O gbọ́dọ̀ mọ̀ ìtumọ̀ àlá tó lá yẹn. Ẹ̀kẹta ni wípé kọ́kọ́rọ́ kẹta rẹ̀ o bá ṣe máa borí nínú àlá. Ọ̀nà àti borí nínú àlá ni mo sọ nípa rẹ̀. Òní ni mo fẹ́ ṣe àṣekágbá ọ̀rọ̀ àlá àti ìran o. Gbọ́ mi dáadáa kó fi iyè sí ohun tí à ń sọ nípa rẹ̀ lónìí nípa ọ̀rọ̀ Ọlọ́run. Ọ̀nà kẹta ni pé o gbọ́dọ̀ ṣàwárí ìtọ́ni ẹ̀mí nínú àlá àti lójú ayé. Nígbà tó ti mọ tó rán àlá sí ẹ, nígbà tó ti mọ ìtumọ̀ àlá yẹn, o gbọ́dọ̀ ṣàwárí ìtọ́ni. Mo sọ wípé kókó tí àlá àti ìran ṣe ń wá fún wa ní ìtọ́ni. Ọlọ́run fẹ́ tọ́ wa sọ́nà. Ó fẹ́ tọ́ka sí ibi tó fẹ́ ká gbà àti ibi tí ò fẹ́ ká gbà. Ìtọ́ni lọ̀gá, ìtọ́ni làgbà. Tó bá ní í ṣe pẹ̀lú àlá àti ìran, ìtọ́ni làgbà. Torí wípé Ọlọ́run jẹ́ bàbá fún wa. Àwa tá ti fàyè wa fún Jésù, fi ọkàn wa fún Jésù. Ó fẹ́ darí wa sí ipa ọ̀nà òdodo. Ó fẹ́ fi ipa ọ̀nà ìyè hàn wá. Nítorí náà a máa kọ sí wa lójú àlá, lójú ìran láti tọ́ wa sọ́nà. Iṣẹ́ tìrẹ ni láti ṣàwárí ìtọ́ni rẹ lójú àlá rẹ. Pé kí ni ìtọ́ni yẹn? Kí l'Olúwa ń tọ́ sọ́nà fún? Kí ló sọ fún ẹ gangan? O gbọ́dọ̀ ṣàwárí ẹ̀. Kọ́kọ́rọ́ kẹrin ni wípé o gbọ́dọ̀ tẹ̀lé ìtọ́ni. Ọ̀pọ̀ ló mọ ìtọ́ni tí wọn kì í tẹ̀lé ìtọ́ni. Wọ́n kún fún àwáwí. Wọ́n kún fún èké. Wọ́n kún fún ọ̀pọ̀lọpọ̀ gáfárà. Wọ́n á máa dá ara wọn ní agara. Wọ́n kì í gbé ìgbésẹ̀ ìgbàgbọ́. Wọ́n kì í tẹ̀lé ìtọ́ni tí ó wá fún ọ lójú àlá. Kí ni èrè àlá rẹ àti ìtumọ̀ rẹ̀ àti ìtọ́ni rẹ̀ tó bá tẹ̀lé àlá rẹ̀? Kò lérè. Àlá àti ìran tọ́lọ́run bá rán sí ọ, tó bá lè tẹ̀lé ìtọ́ni rẹ̀, kò lérè fún ọ. Ó já sí pàbó, ó já sófo. Mo pàṣẹ àlá rere wa ò ní já sófo. Ìtọ́ni Olúwa fún wa, ìdarí Olúwa fún wa nípa àlá àti ìran lórúkọ Jésù. Kò ní já sófo. Ìwé Iṣẹ́ àwọn Àpọ́stélì orí 10 lára àwọn ọ̀rọ̀ Ọlọ́run ẹsẹ̀ Bíbélì tí mo fi ń bá wa sọ̀rọ̀ ní inú ìdánilẹ́kọ̀ọ́ yìí rèé. Kọ̀nílíù ó lálàá ó ríran arán áńgẹ́lì sí. Tó bá wo orí 10 láti ka ẹsẹ̀ 3 sí 5,
áńgẹ́lì yọ sí ó ní àdúrà rẹ àti ọrẹ ṣíṣe rẹ ó ti tọ̀ Ọlọ́run wá ó sì ti rán wa sí ọ ó yá lọ kó lọ ké sí Pétérù ó sọ bí tí Pétérù wà ó sọ gbogbo rẹ̀ fún ó sì fún ní ìtọ́ni. Kọ̀nílíù ó mọ̀ wípé Ọlọ́run ló kọ sí ó tẹ̀lé ìtọ́ni. Pétérù náà tó wà ní Jópa ní wákàtí náà ebi ń pa ó fẹ́ jẹun wọ́n ń ṣe oúnjẹ lọ́wọ́ ó gorí òkè lọ láti lọ gbàdúrà bó ṣe gorí òkè lọ láti lọ gbàdúrà ó bọ́ sójú ran ó wọnú àlá lọ ó wọnú ìran lọ nígbà tó bọ́ sójú ran ó rí àwọn ẹranko àìmọ́ ó wo Olúwa ó tọ̀ wá látòkè wípé àwọn ẹranko àìmọ́ torí ó yá pa kó jẹ ó ní Olúwa mi ilé pa mi ilé jẹ mi tí ìfẹnu kọ wọn àìmọ́ láti gbà mo ti gbọ́n jù. Ó sì rí ìran yẹn lẹ́ẹ̀mẹ́ta nígbà tí ó padà bọ̀ sójú ayé ó bẹ̀rẹ̀ sí fi inú àti ẹ̀mí rẹ̀ ṣe ìwádìí àṣàrò lọ́kàn rẹ̀ wípé kí ni ìtumọ̀ àlá yìí kí ni ìtumọ̀ ìran yìí kí ni iṣẹ́ tá a rán sí mi. Ẹ̀mí mọ̀ sí kọ sí ó rí ìran yẹn lẹ́ẹ̀mẹ́ta ó rí wípé ẹranko àìmọ́ la ní kò ń pa kó jẹ ó rí wípé a sọ fún wípé ẹranko tó pè ní ẹranko àìmọ́ yẹn a ti sọ di mímọ́ Olúwa sọ wípé òun ti sọ di mímọ́ nítorí náà kó pa kó jẹ. Ẹ mọ́ wá kọ sí wípé àwọn èèyàn mẹ́ta ń wá ẹbọ èmi ni mo rán wọn tẹ̀lé wọn ẹ mọ́ kọ sí ohun Olúwa kọ sí kedere. Má ṣe kọ̀ wọ́n tẹ̀lé wọn èmi mo rán wọn. Ìwọ náà ó gbọ́dọ̀ mọ bí a ṣe ń ṣàwárí ìtọ́ni tí o bá ti lálàá ó sì gbọ́dọ̀ mọ bá a ṣe ń tẹ̀lé ìtọ́ni má lágídí má ṣàgídí tẹ̀lé ìtọ́ni rẹ̀. Kọ́kọ́rọ́ karùn-ún bí a ṣe ń borí àlá rèé gbọ́ ìkìlọ̀. Lára àwọn àǹfààní tí Ọlọ́run máa ń mú wá bá wa lójú àlá ní ìkìlọ̀. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ó máa mú ìdáhùn wá lójú àlá á mú ìyanjú sí ìṣòro lójú àlá á tú àṣírí lójú àlá. Ìgbà mìíràn ìkìlọ̀ ló máa ń mú wá o gbọ́ ìkìlọ̀. Máa ka ìwé Mátíù yìí fún wa Mátíù orí 17 Mátíù 2:7 orí 2:7 27 ẹsẹ̀ 34 Mátíù 27 ẹsẹ̀ 34 gbọ́ ìkìlọ̀ lójú àlá tá bá gbé ìkìlọ̀ wá bá ẹ lójú àlá gbọ́. Má ṣàgídí má sọ fún ara rẹ wípé ẹni ẹ̀mí gidi ni ọ́ wòlíì àgbà ni ọ́ àpọ́stélì àgbà ni ọ́ igbá kan ní àwo kan ní ọ́ tó bá ní òní má jáde tó bá ní ọkọ̀ tó wò àánú rẹ̀ yìí tó dédé lálàá bó ríran wípé jáde kúrò nù rẹ̀ má ṣàgídí. Tó bá ní ibi tó ń lọ yẹn má ṣe jẹ ohun bàbá yìí tó máa gbé kalẹ̀ káwájú rẹ̀ ìwọ náà gbọ́ ìkìlọ̀. Kí ni ẹsẹ̀ Bíbélì yìí sọ? Matthew 27 ẹsẹ̀ 19 ni o kò ń ṣe ẹsẹ̀ 19 la fẹ́ kà. Nígbà tí ó sì jókòó lórí ìtẹ́ ìdájọ́ aya rẹ̀ ránṣẹ́ sí Pílátù là ń sọ̀rọ̀ rẹ̀ yìí o wípé má ṣe ní ọwọ́ nínú ọ̀ràn ọkùnrin olódodo náà nítorí ìyà ohun púpọ̀ ni mo jẹ ní ojú àlá lónìí nítorí rẹ̀. Báwo ló ṣe mọ̀ wípé olódodo ni Jésù tí a ti mú níbí báyọ̀ ti mú Jésù wọ́n fẹ́ pa wọ́n mú káàkiri látọ̀dọ̀ àwọn olórí àlùfáà wọ́n mú wá sí ọ̀dọ̀ Pílátù pé kó dájọ́ rẹ̀ wọ́n fẹ́ pa wọ́n fẹ́ kó pa á dànù. Báwo ni aya Pílátù ṣe mọ̀ wípé olódodo ni? Kí ló dé tó ń kí ọkọ rẹ̀ ní ìkìlọ̀ pé kó yọ ọwọ́ rẹ̀ kúrò lọ́rọ̀ Jésù kó má bá wọn nípa nínú ikú Jésù o kó má bá wọn lọ́wọ́ nínú ọ̀rọ̀ Jésù o
wípé olódodo ni wípé òun jìyà gidigidi lójú àlá nítorí Jésù. Tó bá ti tẹ̀lé ìdánilẹ́kọ̀ọ́ yìí láti pàtàkì bẹ̀rẹ̀ wá mọ̀ wípé Ọlọ́run òun fìyàn jìyà lójú àlá. Ọlọ́run òun dáyà jáyàn. Ọlọ́run òun fi ẹ̀rù múni. Ọlọ́run òun sọ ní dẹrú lójú àlá. Irọ́ èṣù ló ń ṣe yẹn. Nígbà tá ti mú Jésù, nígbà tí Júdásì ti da Jésù, tá ti mú Jésù, tá ti fà á lé àwọn tí ó ṣèdájọ́ rẹ̀ fún ibi tí ó padà kàn mọ́ àgbélébù, tá ti fà lé wọn lọ́wọ́. Ìgbà yẹn ni ọ̀tá ti ń dinú, tí wọ́n ti ń dinú, tí wọ́n ti ń yọ̀. Tí ọ̀tá bá sì ti ń dinú, tó ti ń dunú, tínú ọ̀tá ń dùn, tínú èṣù ń dùn àtàwọn ọmọ ogun rẹ̀, wọ́n á máa fìyà jẹ àwọn ènìyàn. Wọ́n á máa yọjú sí àwọn ènìyàn kọ̀ọ̀kan tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ yẹn. Wọ́n á máa yọjú sí wọn lójú àlá láti dunú, láti fi ìdùnnú wọn hàn. Bí wọ́n bá ti ń fi ìdùnnú wọn hàn, wọ́n á fìyà jẹ àwọn tó ń yọjú sí lójú àlá. Wọ́n á fìyà jẹ wọn. Wọ́n á pọ́n wọn lójú láti múnú ara wọn dùn, torí ẹ̀mí èṣù ni wọ́n, ẹ̀mí ìpọ́njú ni wọ́n, ìpọ́njú náà máa mú wá. Wọ́n máa pa, wọ́n á parun, wọ́n á máa jí, wọ́n á máa fìyà jẹni, wọ́n máa dẹ́rù bàyàn. Ohun tó ń ṣe fún ìyàwó Pílátù rèé o. Lójú àlá rẹ̀ wọ́n fìyà jẹ láti ṣàjọyọ̀ wípé àwọn ti mú Jésù. Wípé olódodo ni ṣùgbọ́n òdodo rẹ̀ ò gbà, àwọn ti mú. Wọ́n fìyà jẹ gidigidi lójú àlá. Nígbà tí ìyàwó Pílátù rí ìkìlọ̀ yìí, ó ránṣẹ́ lọ sí ọ̀dọ̀ ọkọ rẹ̀ lórí ìtẹ́ ìdájọ́ wípé yọ ọwọ́ rẹ̀. Òun ni Pílátù ṣe fọ ọwọ́ rẹ̀ mọ́ lórí ọ̀rọ̀ Jésù. Bí àwọn ènìyàn ṣe sọ wípé kàn án mọ́ àgbélébù, fún wa ní Bárábà, kàn án mọ́ àgbélébù. Ó ní èmi kàn mọ́ dá lẹ́jọ́ o, èmi ò rí ẹ̀ṣẹ̀ kankan tó ṣẹ̀. Olódodo ni nínú òfin yín àti òfin tiwa náà. Olódodo ni, kò sí ẹ̀ṣẹ̀ kankan tó ṣẹ̀. Tó bá tiẹ̀ lẹ́ṣẹ̀, kò sí ẹ̀ṣẹ̀ kankan tó tọ́ mọ́ ikú o. Kò pa ẹnikẹ́ni. Ẹni tó bá pààyàn náà ni kó pa. Kò ṣe nǹkan kan, ẹ sì ní ká pa. Ó ti rí wípé ìtara ni. Ó ti rí wípé ẹ̀ta inú ni wọ́n, ogun ẹ̀ta inú ni wọ́n gbé dé Jésù náà, wọ́n fi mú Jésù so. Ó wẹ ọwọ́ rẹ̀ mọ́. Nítorí pé òun gan ọkàn rẹ̀ rí wípé ìyà aláìṣẹ̀ náà fẹ́ fi jẹ Jésù yẹn. Ó wẹ ọwọ́ rẹ̀ mọ́, ìyàwó rẹ̀ kọ sí, ó ránṣẹ́ sí, ó kọ sí wípé má bá wọn nípa nínú ẹ̀ṣẹ̀ arákùnrin yẹn, olódodo ni. Ó gbọ́ ìkìlọ̀. Ìwọ náà gbọ́ ìkìlọ̀ tó bá ti láàlá, gbọ́ ìkìlọ̀, má ṣagídí. Má sọ wípé mo lè fèrè fọ̀ fún odidi wákàtí 10, wákàtí 20, 30 ọdún. Irọ́. Má sọ wípé gbogbo ẹ̀bùn ẹ̀mí ló ń bẹ lára rẹ. Nítorí náà kò sí iye ìkìlọ̀ tó ń bá ní kó gbọ́ òní gbọ́. Gbọ́ ìkìlọ̀ o. Ẹni tí ò bá ti gbọ́ ìkìlọ̀ á bógun lọ. Mọ̀jàmọ̀sá la fi ń ma kíkanjú lógun. Bẹ́ẹ̀ ni, ìwọ tó bá já kíkanjú, o gbọ́dọ̀ mọ̀ gbà tá à ń jagun, o gbọ́dọ̀ mọ̀ gbà tá à ń sá fógun. Mọ̀jàmọ̀sá la fi ń ma kíkanjú lógun. Gbọ́ ìkìlọ̀. Ọlọ́run ò sí níbi tí ò bá rán ẹ lọ o. Kì í ṣe pé kò sí níbẹ̀ gẹ́gẹ́ bí Ọlọ́run. Ó túmọ̀ sí pé kò ní gbà ẹ́ lọ́wọ́ ibi tí tó bá lọ ṣe kòǹgẹ́ àwọn ọ̀tá rẹ níbi tọ́lọ́run ò rán ẹ lọ, kò ní lè gbà ẹ́ níbẹ̀ o. Á jẹ́ kí, torí pé ẹni tí ó bá ti dẹ́ṣẹ̀ ó yẹ kó kú ni o. Ikú lèrè ẹ̀ṣẹ̀ o. Á jẹ́ kó o ní ìrírí, kó o jẹ nínú èso ẹ̀ṣẹ̀ tó o ṣẹ̀. Tọ́lọ́run ò bá darí rẹ lọ síbì kan, má lọ bẹ̀. Tó bá kì ọ́ nílò wípé má ṣe báyìí, ìwọ náà má ṣe. Má ṣàgídí, má máa bá ẹlẹ́dàá rẹ jìjàkadì. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí wọ́n á ní pé ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n, àwọn lóròrò, àwọn lẹ́bùn, wọ́n nígbà ńláwo, kò sí nǹkan táwọn ò lè ṣe. Irọ́ ni. Ohun tó ò lè ṣe ó pọ̀ dáadáa. Ohun tọ́lọ́run ò bá ti yọ̀ǹda fún ọ ní ṣíṣe, má ṣe. Ohun tọ́lọ́run ò bá ti darí rẹ láti ṣe, má ṣe. Ǹjẹ́ ẹ mọ̀ wípé Ọlọ́run lè fi ìran ọ̀yàn, ó lè rán ọ̀yàn sí, ó lè fi ìran nípa ẹlòmíì ọ̀yàn, kò tí ì sọ wípé ó rán ẹsẹ̀ nìyẹn. Òun ló ṣe jẹ́ kí àwọn kankan da àwọn ìjọ kan rú dòní. Ọlọ́run á fi nǹkan hàn wọ́n, ṣùgbọ́n Ọlọ́run ò tí ì rán wọn sí ìjọ yẹn tàbí ẹni tó pè wọ́n kán wá ṣiṣẹ́ ìránṣẹ́. Wọ́n á sì lanu gbò torí pé wọ́n ti rí, wọ́n á sọ àìlóye nínú ẹ̀mí ni. Ọlọ́run ò lè dáàbò bò ẹ́ níbi tí kò rán ẹ lọ sí o.
kì í ṣe wípé ààbò rẹ̀ ò débẹ̀ ṣùgbọ́n kò rún ẹ níbẹ̀ o. Ìwé Mímọ́ sọ pé agbo kan olùṣọ́ àgùntàn kan ni, níbi tí olùṣọ́ àgùntàn bá fi àgùntàn sí níbẹ̀ ni ààbò àgùntàn wà o. Ǹjẹ́ mọ̀ wípé àgùntàn tó bá fi inú agbo sílẹ̀ tó sá kúrò nínú agbo ó ti di ẹran fún àwọn ìkòkò, àwọn ẹranko búburú lóde. Àwọn ẹranko búburú lóde lè mú kó sì pa jẹ. Nítorí náà àgùntàn tó bá fẹ́ wà lábẹ́ ààbò á wà nínú agbo tí olùṣọ́ àgùntàn fi sí. Ìwọ náà gbọ́ ìkìlọ̀ gẹ́gẹ́ bí aya Pílátù tó ṣe gbọ́ ìkìlọ̀ nípa ọ̀rọ̀ Jésù nígbà tí a fẹ́ kan Jésù mọ́ àgbélébù, tí àwọn Farisí, Sadusí, àwọn ará Júù tí wọ́n fẹ́ pa Jésù láìlẹ́ṣẹ̀. Ó gbọ́ ìkìlọ̀, ó kìlọ̀ fún ọkọ rẹ̀. Ìwọ náà gbọ́ ìkìlọ̀. Kì í ṣe gbogbo ìgbà ni àlá ń wá pẹ̀lú ìdáhùn, àṣírí títú, ó ń tú àṣírí. Ìgbà mìíràn ó máa ń wá pẹ̀lú ìkìlọ̀. Gbọ́ ìkìlọ̀. Mo ń sọ nípa bí a ṣe ń borí nínú àlá lójú àlá. Ó ní mo ń sọ nípa ẹ̀ lónìí. Mo ní àkọ́kọ́ ni wípé o gbọ́dọ̀ mọ ẹni tó rán àlá sí ẹ. Èkejì ni wípé o gbọ́dọ̀ mọ ìtumọ̀ àlá. Ẹ̀kẹta ni wípé o gbọ́dọ̀ ṣàwárí ìtọ́ni ẹ̀mí nínú àlá tó lá yẹn. Kí lẹ̀ mọ́ sọ fún ẹ nínú àlá yẹn? Nígbà tó lá àtọ́, kí ni ohun ẹ̀mí tó ń sọ fún ẹ? Ohun tí a sọ nípa rẹ̀ dáadáa ni láwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn. Tó bá ti ṣàwárí ìtọ́ni lójú àlá yẹn tó lá yẹn, o gbọ́dọ̀ tẹ̀lé ìtọ́ni àmútọ̀run wá dáadáa. O gbọ́dọ̀ tẹ̀lé ìtọ́ni tá a fún ẹ. O tí ì ṣe dáadáa tó bá mọ ìtọ́ni tó bá tẹ̀lé. Ìtọ́ni tó bá tẹ̀lé ló máa gbà ẹ́ o. Ìtọ́ni tó bá tẹ̀lé ló máa gbà ẹ́. Ǹjẹ́ mọ̀ wípé Jésù Kristi olùgbàlà aráyé ó ti gba gbogbo wa là. Kò sí ẹni tó nílò àti kú sínú ẹ̀ṣẹ̀ mọ́. Ẹ̀ṣẹ̀ ò lágbára àti pa èèyàn run pátápátá títí ayérayé mọ́. Jésù ti wá gba gbogbo wa là. Ó ti kú ikú tó yẹ ká kú lórí igi àgbélébú. Ó ti jẹ ìyà tó yẹ ká jẹ. Ṣùgbọ́n ó wá kù sí wa lọ́wọ́ láti fàyè wa fún, láti tẹ́wọ́ gba ìrúbọ Jésù lórí igi àgbélébú, láti tẹ́wọ́ gba ohun tó ṣe fún wa, kí ẹ̀ṣẹ̀ má ṣe borí wa, kí ẹ̀ṣẹ̀ má ṣe pa wá run. Ẹni tó bá dẹ́ṣẹ̀ yẹ kó kú, ṣùgbọ́n ẹnìkan ti gba ikú wa kú, ẹni tí a ń pè ní Jésù Kristi. Nítorí náà ohun tó ṣe fún wa, ó fún wa ní àǹfààní àti ṣe ìpinnu wípé ká tẹ́wọ́ gba ìgbàlà tó mú wá. Ìgbàlà à ń ṣe dandan. Ẹ̀bùn ni ìgbàlà jẹ́. Oore ọ̀fẹ́ ẹ̀bùn ni, òdodo ẹ̀bùn ni. Ẹ̀bùn òdodo nípasẹ̀ Jésù Kristi ẹ̀bùn ni. Gbogbo t'Ọlọ́run wá ṣe fún wa bí ẹ̀bùn ló mú wá. Ẹ̀mí mímọ́ ẹ̀bùn ni fún àwa tá a jẹ́ ọmọ Ọlọ́run. Ẹ̀bùn ni. Tó bá dẹ̀ jẹ́ ẹ̀bùn, ó nílò ìpinnu rẹ, kò ń ṣe dandan. Wọn ò ní fipá ìkúùkù fi fún ọ. Irọ́. Wọ́n á ṣe kí ni? Wọ́n á sọ fún ọ wípé ẹ̀bùn yìí á fún ọ, gbà kó lè níyè. Ìgbàlà ẹ̀bùn ni. Nítorí náà ìkìlọ̀ t'Ọlọ́run bá mú ìkìlọ̀ á fún ọ lójú àlá, ìwọ náà tẹ́wọ́ gbà. Tẹ́wọ́ gba ìkìlọ̀ yẹn. Inú ìwé Ábákúkù kọ́kọ́rọ́ kẹfà tí mo fẹ́ sọ fún wa bí a ṣe ń borí lójú àlá ni wípé o gbọ́dọ̀ sọ àlá rẹ síta. Ọ̀pọ̀ èèyàn ni ò mọ̀ wípé àlá nílò sísọ. Ǹjẹ́ o mọ̀ pé àlá yẹn ó ṣe kókó kó sọ síta ju kó kọ́lẹ̀ lọ. Fún àwa tá a fẹ́ràn àti máa kọ nǹkan lẹ̀, ó dáa o láti máa kọ nǹkan lẹ̀ gidi. Ẹ ká wo inú ìwé Ábákúkù orí kejì yẹn, ẹsẹ̀ kejì àti kẹta, ó ní Olúwa sì dá mi lóhùn, ó sì wí pé kọ ìran náà kí o sì hàn lára wàhálà, kí ẹni tí ń kà á lè máa sáré. Nítorí ìran náà jẹ́ ti ìgbà kan tí a yàn, ṣùgbọ́n ní ìgbẹ̀yìn yóò sọ̀rọ̀. Gbogbo ìran gbọ́dọ̀ sọ̀rọ̀. Gbogbo àlá gbọ́dọ̀ sọ̀rọ̀. O gbọ́dọ̀ sọ síta. Yóò sọ̀rọ̀. Kì yóò sì ṣèké. Bí ó tilẹ̀ pẹ́, dúró dè. Nítorí ní dídé yóò dé, kì yóò pẹ́. Wo ìwé òwe orí kejìdínlógún. Ìwé òwe orí kejìdínlógún ẹsẹ̀ 20 yẹn. Mo fẹ́ fi yé wa wípé àlá nílò sísọ.
o gbọ́dọ̀ sọ síta sí ara rẹ. Sọ ohun tó fẹ́, ìlérí Ọlọ́run tó farahàn ẹ́ nínú àrà nínú ìran ẹ, sọ síta. Inú ẹnu làṣẹ wà, orí ahọ́n làṣẹ wà, inú ohùn làṣẹ wà, sọ síta. Ìwé mọ́ fún wa ní òye nǹkankan nínú ìwé òwe yìí, orí 18 ẹsẹ̀ 20 àti 21. Kí ló sọ? Ó ní, inú ènìyàn ni a ó tẹ́ lọ́rùn pẹ̀lú èso ẹnu rẹ̀, àti pẹ̀lú ìbísí ètè rẹ̀ ni a ó fi púpọ̀ kún fún. Ikú àti ìyè ń bẹ ní agbára ahọ́n. Ṣó wà ní Bíbélì rẹ bẹ́ẹ̀? Ikú àti ìyè ń bẹ ní agbára ahọ́n. Àwọn ẹni tí ó bá sì ń fẹ́ràn rẹ̀ yóò jẹ èrè rẹ̀. Ikú àti ìyè ń bẹ lẹ́nu. Bó bá ti láàlá tó bá ti ríran, sọ ìyè síta. Ohun tí mo sọ fún ẹ nìyẹn. Sọ ìyè síta. Sọ ohun tó fẹ́, ohun tó gba Ọlọ́run gbọ́ fún lórí àlá àti ìran yẹn. Ìlérí Olúwa tó farahàn ẹ́ lójú àlá yẹn, lójú ìran yẹn, sọ ìyè rẹ̀ síta. Pàṣẹ rẹ̀. Torí tó bá dákẹ́ tàbí o wà ní àìgbàgbọ́, o ti fọwọ́sowọ́pọ̀ mọ́ ọ̀tá láti mú ìfẹ́kúfẹ̀ẹ́ rẹ̀ ṣẹ nìyẹn. Ǹjẹ́ o ti rò wípé wọ́n náà máa rò wípé Jósẹ́fù, ta ni ó ti panu mọ́ nípa àlá rẹ̀? Ta ló ti panu mọ́? Ṣé ó máa bá ara rẹ̀ ní Íjíbítì débi tá di olórí àwọn Íjíbítì tó jẹ́ igbákejì fún Fáráò ní ọjọ́ wọn ni? Tí Fáráò sọ fún pé ìtẹ́ ẹ̀ nìkan ni mo fi ga jù ẹ́ lọ, máa pàṣẹ lọ ní Íjíbítì, ohun tó bá fẹ́ ní fífẹ́, ohun tó bá ṣe ní ṣíṣe. Kò lè bára rẹ̀ ní oko ẹrú, kò lè bára rẹ̀ ní ilẹ̀ Íjíbítì. Ǹjẹ́ mọ̀ wípé gbogbo ìrírí Jósẹ́fù ìrírí ìbànújẹ́ ni títí ó fi dàgbà. Jósẹ́fù bó ṣe fẹ́ràn Ọlọ́run tó sin Ọlọ́run tó ní ẹ̀bùn láti máa lálàá, gbogbo ìrírí rẹ̀ ìbànújẹ́ ni títí ọjọ́ tí ilẹ̀ rẹ̀ mọ́, tí a pè é, tá a fà jáde kúrò nínú túbú, tí a pè é wọnú ààfin, tí ó fojú kan Fáráò, tí ó túmọ̀ àlá Fáráò, tí a wá ṣe kíni, tí a wá gbé ìtẹ́ titun fún un, tí a sọ di olórí gbogbo àwọn ènìyàn tó ń bẹ ní Íjíbítì. Ǹjẹ́ mọ̀ pé Jósẹ́fù kò rí fọ̀kànbalẹ̀, ó ń lọ nínú ogun sínú ogun ni. Kí ló dé fà á tó fi lọ nínú ogun sínú ogun? Nítorí àlá tó lá. Ǹjẹ́ mọ̀ wípé tí ò bá láàlá yẹn, tí ò bá sọ síta, àwọn ìrìn àjò tó yẹ kó rìn títí ó fi dé orí ìtẹ́ rẹ̀, èbúté yíyanjú, títí ó fi dé àlùyọ, títí ó fi dé ibi tọ́lọ́run rán lọ, kò ní débẹ̀. Ǹjẹ́ mọ̀ wípé ìpinnu Ọlọ́run ni láti rán Jósẹ́fù ṣáájú àwọn ọmọ Ísírẹ́lì lọ sí ilẹ̀ Íjíbítì, kí àwọn ọmọ Ísírẹ́lì má bàa lè kú nítorí ìyàn tí ó ń bọ̀ lórí gbogbo àgbáyé tí a ti ṣètò rẹ̀ tí ò ṣe yí padà. Ìpinnu Ọlọ́run ni. Tani wípé àrán Jósẹ́fù ṣáájú àwọn ọmọ Ísírẹ́lì, Jákọ́bù àti gbogbo ìdílé rẹ̀ ní gbogbo ìyàn yẹn á parun bí ó ṣe pa àwọn kan run nígbà yẹn. O gbọ́dọ̀ sọ àlá rẹ̀ síta, sọ fún ara rẹ̀, sọ ìyè sínú rẹ̀. Tó bá lẹ́ni ẹ̀mí lẹ́gbẹ̀ẹ́ rẹ̀, bóyá o láya ọlọ́kọ, sọ fún wọn. Tó bá jẹ́ àlá tó wúwo tó nítumọ̀, sọ jáde, sọ fún wọn. Ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ kó ṣẹlẹ̀. Ṣé ẹ rí ọ̀pọ̀ onígbàgbọ́ ò mọ tí wọ́n gbàgbọ́ náà tí máa ń bẹ̀rù ọ̀tá. A fún wa ní ẹ̀mí ẹ̀rù láti máa bẹ̀rù. A fún wa ní ẹ̀mí ìsọdọmọ láti máa pe Ọlọ́run ní bàbá wa, Ábà bàbá. Ẹ̀mí ìgboyà la fún wa, ẹ̀mí ìfẹ́, ẹ̀mí agbára. Ọ̀pọ̀lọpọ̀ a máa sọ wípé tó bá ti lálàá má sọ àlá rẹ̀ fún yàn kankan. Tó bá sọ àlá rẹ̀ síta, ọ̀pọ̀lọpọ̀ ìgbà o fẹ́ ká àlá yẹn tó bá jẹ́ àlá rere kó wá sí ìmúṣẹ nìyẹn o. Torí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ohun tí èṣù ń ṣe gan lòdì sí àwọn onígbàgbọ́, Ọlọ́run mọ̀ nípa rẹ̀, ó sì máa mú kí ohun gbogbo kó ṣiṣẹ́ pọ̀ fún rere. Pàápàá tọ́lọ́run bá fẹ́ fún onígbàgbọ́ ní ọ̀nà tó yá, tó bá fẹ́ fún ní àbùjá, tó bá fẹ́ fún ní àbùjá, tó bá fẹ́ fún ní, tí ò bá fẹ́ kí ọ̀nà rẹ̀ gùn, tó bá fẹ́ fún ní àbùjá, yóò jẹ́ kó pàdé ọ̀tá rẹ̀ lọ́nà. Mi mọ bó ṣe fẹ́ pín ìdílé ọba jíjẹ ní ìdílé Ísírẹ́lì tó máa dọ́dọ̀ Dáfídì, mi mọ bó ṣe fẹ́ pín.
tó bá tiẹ̀ dé ìdílé Jésè káti ẹ̀ ní pé wọ́n dé Júdà wọ́n á bẹ̀ láti ìdílé dé ìdílé wọ́n á dé ìdílé Jésè ìjọ pé tó bá ti ń pín Dáfídì ló kẹ́yìn nínú ọmọ tí bàbá rẹ̀ bí kò lè dọ́dọ̀ rẹ̀ títí a fi kú sà ṣùgbọ́n nígbà tí Ọlọ́run fẹ́ mú ìrìn Dáfídì yá ó mú gba ìdojúkọ kọjá ó mú pàdé Gòláyátì Ọlọ́run fẹ́ mú àlárere rẹ̀ ṣẹ ni ó fẹ́ mú kúrò ní ẹ̀yìn odi ó fẹ́ mú wá sórí ìtẹ́ tó ti ṣètò fún gbọ́ mi sà lára ìdojúkọ rẹ ní ọ̀nà àbújá rẹ sí ọ̀nà àlùyọ tó o bá bá ìdojúkọ rẹ pàdé tí o bá bá Gòláyátì rẹ pàdé tó o bá wà nínú ẹ̀rù gbogbo tó ń ṣe ẹ̀rù á máa bà ẹ́ o lálàá lásán àti sọ síta dogun kò bá tiẹ̀ jẹ́ pé ẹni tó ń sọ sí ọ̀tá rẹ ni má fòyà má mi kàn jẹ́ kọ́lọ́run jẹ́ Ọlọ́run jẹ́ kéèyàn jẹ́ èèyàn kò sí tó kàn ẹ́ ìwé mọ́ sọ wípé gbogbo tọ́ta ń ṣe kò kàn wá ṣùgbọ́n ká lóye wípé ọ̀tá ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ni ká lóye wípé ọ̀tá ń ṣiṣẹ́ tirẹ̀ ṣùgbọ́n ìfarahàn ọmọ Ọlọ́run òun ni láti paṣẹ òkùnkùn run tí ẹni pé láti di Ọlọ́run rẹ mú gidi ká bàa lè máa paṣẹ òkùnkùn run kọ́lọ́run bàa lè máa fi gbogbo iṣẹ́ ọ̀tá ṣe okùnfà fún ẹ àtẹ̀gùn fún ẹ lọ sí ibi rere ibi ńlá ibi gíga tó mú ẹ lọ sọ àlá rẹ síta tó bá ti sọ ikú àti ìyè ń bẹ lẹ́nu inú èèyàn ètè ohun tó bá sọ síta ló máa kún inú ẹ lákún ayé ẹ sọ síta pàápàá tó bá lọ gbàgbọ́ ohun tó lọ sọ fún ẹ tó bá lọ gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ ó gba ìlérí rẹ̀ gbọ́ ó gba ìran tó fún ẹ gbọ́ ó gba àlá tó fún ẹ gbọ́ ó gbọ́dọ̀ sọ síta ìgbàgbọ́ nílò sísọ bẹ́ẹ̀ ni ohun tí ò bá ti sọ síta ò gbàgbọ́ tó o bá dẹ̀ ṣe ìpinnu ìgbàgbọ́ o wà nínú àìgbàgbọ́ o gbọ́ nǹkan tí mo sọ tó o bá ṣe ìpinnu ìgbàgbọ́ o wà nínú àìgbàgbọ́ níwọ̀n ìgbà tó bá ti wà nínú àìgbàgbọ́ o ti dín agbára Ọlọ́run kúrú o ti dín kúrú sọ́dọ̀ ẹni o ti gé kúrò lọ́dọ̀ ẹ o ti fọ́sọ́pọ̀ mọ́ ọ̀tá láti borí nìyẹn mo sọ nípa àwọn ọ̀nà tí a fi ń borí nínú àlá àti ìran tó bá ní í ṣe pẹ̀lú àlá rẹ àti ìran rẹ àwọn ọ̀nà tí wọ́n sọ yìí àwọn kọ́kọ́rọ́ tí mò ń fún ẹ yìí ló máa fi borí wọn o ogun láyé gbogbo ènìyàn ló mọ̀ ojú àlá ojú ẹ̀mí ojú ìran ìjàkadì á máa kọ̀ bí o bá gba ìránṣẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá tàbí bí jẹ́ ọ̀tá ló ránṣẹ́ sí ẹ tó fi ogun jà ẹ́ àbó tọfà fún ẹ o gbọ́dọ̀ dìde láti gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́ láti sọ ìyè síta ohun tó o sọ ní í ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn lálàá ẹ̀rù bá àwọn rí ibi kan tó ṣẹlẹ̀ wọ́n á kàn fò àyà wọn á kàn já wọ́n á ń wárìrì gbogbo àdẹ́ tán síbẹ̀ ẹlòmíì ò tiẹ̀ ní rántí àti gbàdúrà ó ṣe ra rẹ ni o Ọlọ́run má jẹ́ ń ṣe ra mi ìwọ náà sọ fúnra rẹ pé Ọlọ́run má jẹ́ ń ṣe ra mi ayé mi ò ní bàjẹ́ ó yá sọ fúnra rẹ pé ayé mi ò ní bàjẹ́ ìwọ náà gbọ́dọ̀ lè sọ ìyè síta ó gbọ́dọ̀ lè dìrọ̀ mọ́ ọ̀rọ̀ Ọlọ́run wípé ó mọ ìlérí Olúwa fún ẹ ó mọ tọ́lọ́run ní nípinnu fún ọ ìpinnu Olúwa fún ẹ ìlérí Olúwa fún ẹ ló dìrọ̀ mọ́ òun ló gbọ́dọ̀ sọ síta kó o sì sọ ìyè síta tó bá ti sọ ìyè síta gbogbo iṣẹ́ ọ̀tá yẹn ti bàjẹ́ nìyẹn gbogbo ikú tí ọ̀tá pinnu ìṣàkú tó pinnu ìbàjẹ́ tó pinnu àti panu tó pinnu àti jílọ àti gbélọ tó pinnu ó ti bà gbogbo rẹ̀ jẹ́ nìyẹn sọ síta sọ ìyè síta àlá tí Jósẹ́fù lá bó tilẹ̀ jẹ́ àlá tí ó mú ẹ̀rù díẹ̀ dání àti ó mú ohun tó jẹ́ wípé a lọ́ni lára láti sọ torí pé gbogbo yẹn ló mọ ìtumọ̀ àlá yẹn gbogbo àwọn tó dẹ̀ ń sọ fún ni àlá yẹn ló kọ sí ó sì sọ wípé gbogbo wọn ló máa tẹríba fóun síbẹ̀ ó sọ síta àlá lílo sísọ sọ àlá rẹ̀ síta kọ́kọ́rọ́ keje tó ṣe kókó tí mo fẹ́ sọ fún ẹ nípa láti borí nínú àlá fi ara rẹ fún ìdàgbàsókè nínú ẹ̀mí lójú ayé ọ̀pọ̀lọpọ̀ olóye rẹ̀ ohun tẹ́yẹ bá jẹ la gbé fò jẹ́ kí ẹ̀mí mímọ́ kó bá ọ̀rọ̀ Ọlọ́run nínú rẹ kó lè lò fún ọ lójú àlá láti gbà ọ́ fi ara rẹ fún ìdàgbàsókè nínú ẹ̀mí lójú ayé kí àlá tó dé kí ìran tó dé tó
tó bá jẹ́ Ọlọ́run ló kọ sí ọ dáadáa ni, tó bá dẹ̀ jẹ́ èṣù ló fẹ́ ka ọmọ lójú àlá àbójú ìran, dàgbàsókè nínú ẹ̀mí kó lè borí ọ̀tá. Jẹ́ kí èṣù wà lábẹ́ àtẹ́lẹsẹ̀ rẹ ní gbogbo ìgbà. Tí o bá fi ara rẹ fún ìdàgbàsókè nínú ẹ̀mí lójú ayé, tó bá di ojú àlá tí àwọn ọ̀tá bá gbéṣe wọn dé, á nira fún ọ láti borí wọn. Wọ́n lè mú ẹ lẹ́rú lójú àlá ṣeré. Wọ́n lè fìyà jẹ̀yàn, wọ́n lè pọ́ni lójú àlá torí pé èèyàn ò dàgbà nínú ẹ̀mí. Fi ara rẹ fún ìdàgbàsókè nínú ẹ̀mí lójú ayé kí àlá rẹ tó ṣẹlẹ̀, kí ìran tó dé o. Ẹ jẹ́ ká ìwé Kólósè, mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì méjì fún wa. Ìwé Kólósè orí 3 ẹsẹ̀ 16 kí ló sọ fún wa? Ẹ jẹ́ kí ọ̀rọ̀ Kristi máa gbé inú yín ní ọ̀pọ̀lọpọ̀, nínú ọgbọ́n gbogbo, kí ẹ sì máa kọ́ ara yín, kí ẹ sì máa gba ara yín ní ìyànjú nínú sáàmù àti orin ìyìn àti orin ẹ̀mí. Ẹ máa fi orí ọ̀fẹ́ kọrin ní ọkàn yín sí Olúwa. Iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ Ọlọ́run àti àdúrà ó gbọ́dọ̀ jẹ́ ohun tó fẹ́ràn. Tó bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, fi ara rẹ fún ìdàgbàsókè nínú ẹ̀mí. Ojú ayé jẹ́ ìjàkadì. Ohun tó ń ṣẹlẹ̀ nínú ẹ̀mí ló ń darí ìrírí lójú ayé. O gbọ́dọ̀ fẹ́ràn ọ̀rọ̀ Ọlọ́run, o gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀. O gbọ́dọ̀ fẹ́ràn àdúrà. Ìwé máa sọ pé ká máa gbàdúrà láìsinmi àti láìsàárẹ̀. O gbọ́dọ̀ fẹ́ràn rẹ̀. O gbọ́dọ̀ máa jọ́sìn sí Olúwa. Ìdàgbàsókè nínú ẹ̀mí náà nìyẹn. O gbọ́dọ̀ kọ́ bá a ṣe ń fún Olúwa, bá a ṣe ń bọ̀ fún àwọn ìránṣẹ́ Ọlọ́run, àwọn tó ṣojú Olúwa fún aláyé. O gbọ́dọ̀ kọ́ bá a ṣe ń sin Olúwa. O gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń dàgbà nínú ẹ̀mí. Ọkàn rẹ gbọ́dọ̀ ṣàfẹ́rí ohun ti ẹ̀mí, ohun ti Ọlọ́run, kí o lè dàgbà nínú ẹ̀mí gidigidi. Torí pé níbikíbi tí ọ̀tá bá lè wù kó yọjú sí ọ, o ti dàgbà ju ọ̀tá lọ, dàgbà nínú ẹ̀mí. Ṣé ẹ rántí tí Jésù sọ fún arákùnrin yẹn tó lé ẹ̀mí èṣù jáde lọ́kàn rẹ̀? Ó ní ẹ̀mí èṣù yẹn bó ṣe jáde lọ́kàn arákùnrin yẹn, inú ọkàn arákùnrin yẹn ló ń gbé tẹ́lẹ̀ o. Bó ṣe jáde yẹn, ọkàn yẹn tó fi ṣílẹ̀ kò gbọdọ̀ wà lófo. Arákùnrin yẹn nílò àti tẹ̀lé Jésù, kó fi ara rẹ̀ fún Ọlọ́run, kó fi ọ̀rọ̀ Ọlọ́run kún ọkàn rẹ̀, kó fi kún inú rẹ̀, kó dàgbà nínú ẹ̀mí, kó jẹ́ kí Ọlọ́run kó máa gbénú ọkàn rẹ̀. Nítorí ẹ̀mí èṣù tó lọ yẹn á lọ wá àwọn ẹ̀mí kẹ́mí kúnra, ó máa padà bọ̀ wá. Tó bá padà bọ̀, tó bá bá inú arákùnrin yẹn pé ó wà lófo, ó ní ìgbẹ̀yìn arákùnrin yẹn yóò burú ju ìṣáájú lọ, torí wọ́n pọ́n lójú gidigidi. Torí pé ìgbà tí wọ́n padà wá kò dàgbà nínú ẹ̀mí. Ohun ló ti jẹ́ wípé ó ṣe kókó fún ẹ gẹ́gẹ́ bí onígbàgbọ́ láti dàgbà nínú ẹ̀mí o. Má kàn sọ wípé èmi ò ṣe pásítọ̀, eléyìí ò ń sọ̀rọ̀ pásítọ̀ o, eléyìí ò ń sọ̀rọ̀ Kọ́lá o, ò nílò àti jẹ́ wòlíì o. Wòlíì àyànmọ́ rẹ náà nìwọ náà, ọmọ Ọlọ́run ṣáà ni ẹ. Tó bá jẹ́ ọmọ Ọlọ́run, o gbọ́dọ̀ súnmọ́ Ọlọ́run, o gbọ́dọ̀ faramọ́ Ọlọ́run. Gbogbo ohun tó ń ṣe ti Ọlọ́run ló gbọ́dọ̀ jẹ́. Ohun tó ṣe iyebíye sí ọ, ohun tó jọ ọ́ lójú tó gbọ́dọ̀ súnmọ́. Bá a ṣe ń dàgbà nínú ẹ̀mí nìyẹn. Tó bá kóyún Ọlọ́run kéré, èṣù á mú ẹlẹ́rú, yóò fìyà jẹ. Bẹ́ẹ̀ ni. Tó kóyún ọ̀rọ̀ Ọlọ́run kéré, tó kóyún àwọn èèyàn Ọlọ́run kéré, èṣù á fìyà jẹ o. Ọ̀tá máa tọ̀yàn o. Nígbà tí Ádámù kóyún ọ̀rọ̀ Ọlọ́run, bẹ́ẹ̀ ni, Ádámù àti Éfà, nígbà tí wọ́n kóyún ọ̀rọ̀ Ọlọ́run kéré, ìkìlọ̀ tọ́lọ́run kì wọ́n nílọ̀, tí wọ́n ò gbọ́, èṣù mú wọn lẹ́rú, ó fìyà jẹ wọn o. Òun ló kó gbogbo ìtàn àwọn ènìyàn láyé lónìí, ibi tó ti bẹ̀rẹ̀ nìyẹn o. Má kó ọ̀rọ̀ Ọlọ́run kéré o. Gbogbo ayé wa, ìrírí wa, ọ̀rọ̀ Ọlọ́run ló gbé dání o, ló gbé dúró o. Má kó kéré o. Mo fẹ́ ka ìwé Matthew fún wa. Kọ́kọ́rọ́ kan ló kù tí máa fún wa lẹ́yìn eléyìí. Ìwé Matthew kí ló sọ? Matthew orí 12, fi ara rẹ fún ìdàgbàsókè nínú ẹ̀mí, ó ṣe kókó o. Matthew orí 12 ẹsẹ̀ 54. Matthew 12:34. Kí ló sọ fún wa? Nítorí wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn wọn dàgbà nínú ẹ̀mí, òun ni wọ́n ṣe máa ń ṣe àṣemáṣe nínú àlá lójú ìran, tí a máa fi ayé wọn sí abẹ́ ìdè, abẹ́ ìpọ́njú.
tí a máa jẹ́ kí ọ̀fà kó wọlé ṣeréṣeré. Ọ̀fà ò yẹ kó máa wọlé sí ẹ lára. Tó bá dàgbà nú ẹ̀mí ọ̀fà ò lè wọlé. Ìwọ tó bá dàgbà nú ẹ̀mí wá ṣe sí Olúwa láṣegbé. Ẹni tó rán ẹ ó ń tì ẹ́ lẹ́yìn. Ẹni tó rán ni òun fìyàn sílẹ̀. Òpin ní sọlá. Òpin ní sọlá tí kì í pe ni fún ìyàjẹ́. Ìwé Mátíù orí 12 ẹsẹ̀ 34. Ẹ̀yin ọmọ paramọ́lẹ̀, ẹ̀yin tí ń ṣe ènìyàn búburú yóò ti ṣe lè sọ̀rọ̀ rere, nítorí nínú ọ̀pọ̀lọpọ̀ ohun inú ni ẹnu sọ. Ohun tó bá ti pọ̀ lọ́kàn rẹ lẹ́nu rẹ̀ á sọ jáde, bóyá lójú àlá àbí lójú ayé. Nítorí náà jẹ́ kí ọ̀rọ̀ Ọlọ́run ó gbé inú rẹ. Kọ́ bí a ṣe ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Kò sẹ́ni tó mọ nǹkan tán. Jẹ́ kí Ọlọ́run kó ṣí ọ lójú sí àwọn tó rán sí wa. Ọlọ́run àwọn olùkọ́ni gidi sí wa tó máa kọ́ wa nípa Bíbélì. Pàápàá ìwọ tó jẹ́ onígbàgbọ́ tó láǹfààní àti lọ sí sẹ́mínárì àbí ilé ẹ̀kọ́ Bíbélì bí ẹni tó fẹ́ máa dánilẹ́kọ̀ọ́ Bíbélì. Ṣùgbọ́n gbogbo wa la lórí ọ̀fẹ́ àti mọ Ọlọ́run sí, láti mọ Bíbélì, láti mọ ìtàn Kristẹni, láti mọ ohun tí ìyìnrere jẹ́ fún wa. Kì í ṣe ohun tá à ń sọ láfẹ́rẹ́ tí gbogbo wa ń sọ láfẹ́rẹ́ lónìí. A gbọ́dọ̀ mọ ohun tí ìyìnrere jẹ́. Ọlọ́run fún àwọn kan, àwọn olùkọ́ni kan tó ti fi òróró yàn, ó fún lórí ọ̀fẹ́ àti mọ nǹkan wọ̀nyí. Wọ́n ti ṣe iṣẹ́ dójú àmì, wọ́n ti kọ́ ẹ̀kọ́ dójú àmì, wọ́n sì ti gba ìfihàn ẹ̀mí dójú àmì. Wọ́n lè kọ́ wa. Wọ́n lè kọ́ wa ní ohun tí Ọlọ́run sọ, ìrìn àjò ẹ̀mí Ọlọ́run pẹ̀lú ènìyàn láti Genesis títí dé ìfihàn. Wọ́n lè kọ́ wa. Ìwọ náà ṣe ṣàwárí wọn kó gbẹ̀kọ́. Àwọn tó mọ ìmọ̀ ìjìnlẹ̀ nípa Bíbélì kó gbẹ̀kọ́ lọ́wọ́ wọn. Béèyàn bá kò ń ṣe gbogbo nǹkan tó wà ní Bíbélì ló lè kà kó mọ̀. O gbọ́dọ̀ fetí balẹ̀. Gbọ́ àwọn tí ó ní òye àti ìmọ̀ ìjìnlẹ̀ nípa Bíbélì kí ìwọ náà kó lè lóye rẹ̀ fún ara rẹ̀, kó lè dàgbà nú ẹ̀mí, kí òye ọ̀rọ̀ Ọlọ́run lè yé ọ. Ọ̀pọ̀ ni wa à ń fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Bóyá à ń gbọ́ lórí rédíò àbí lórí fóònù àbí lórí tẹlifíṣàn, a kì í fẹ́ gbọ́ nígbà tí ò ń ṣe eré orí ìtàgé. Ó yẹ kí o lè máa gbọ́. Pàápàá àwọn tó bá jẹ́ onígbàgbọ́, kò yẹ kí ọ̀sẹ̀ kan lọ pé ò níbi tó ti ń gbọ́rọ̀ Ọlọ́run. Ìtò ń gbọ́ lónìí ó yẹ kó o tún gbọ́ gan. Ó yẹ kó o tún gbọ́. Ohun tó bá gbọ́ lẹ́ẹ̀kínní kò tí ì yé ẹ dáadáa àfi tó bá gbọ́ lẹ́ẹ̀kejì. Mo ní àṣà kan, mo máa ń gbọ́ nǹkan lẹ́ẹ̀kejì ẹ̀kẹta kó lè yé mi dáadáa. Àṣà tí mo mú nìyẹn. Àṣà tó dáa ni wọ́n náà káṣà yẹn lára mi. Gbọ́ lẹ́ẹ̀kínní, gbọ́ lẹ́ẹ̀kejì. Mo tiẹ̀ máa ń sọ láwọn tó wà láyìíká mi pé mo gbọ́ nǹkan kan, mo fẹ́ tún gbọ́. Kí ló dé? Mo fẹ́ kó yé mi dáadáa. Torí ọ̀fẹ́ rẹ̀ bá wà fẹ́mi náà. Ibi tó bá yé mi dé náà ni máa lè kọ́ ẹlòmíì. Ibi tó bá yé mi dé náà máa lè sọ fún ẹlòmíì. Fi ara rẹ fún ìdàgbàsókè nínú ẹ̀mí lójú ayé o. Torí tó bá dé ojú ran ohun ìwọ̀nba ìdàgbàsókè tó wà nínú rẹ lójú ẹ̀mí, òun ló máa fi ṣe ìjàkadì tí ọ̀tá bá kọjú ìjà sí ẹ lójú ìran. Ká tó gbàdúrà, kọ́kọ́rọ́ tó kẹ́yìn tí mo fẹ́ fún wa lélẹ́yìí pé ṣe ìdúpẹ́ fún ìmúṣẹ gbogbo àlá rere ní kọ́kán. Ohun gbogbo ló nílò ìdúpẹ́. A gbọ́dọ̀ kọ́ bí a ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ohun gbogbo ló nílò ọpẹ́. Ohun gbogbo ló nílò ìdúpẹ́. O gbọ́dọ̀ máa ṣe ìdúpẹ́ fún ìmúṣẹ gbogbo àlá rere rẹ ní kọ́kán. Ìwé Tẹsalóníkà orí 5. Tẹsalóníkà kìíní orí 5. Ẹ kí n ka ẹsẹ̀ 16 sí ẹsẹ̀ 18. Ó ní ẹ máa yọ̀ nígbà gbogbo, ẹ máa gbàdúrà ní àìsinmi, ẹ máa dúpẹ́ nínú ohun gbogbo nítorí èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún yín. Nínú ohun gbogbo la gbọ́dọ̀ máa dúpẹ́. Ìwọ náà àlá rere tọ́lọ́run fún ẹ, dúpẹ́ fún ìmúṣẹ rẹ̀. Dúpẹ́ fún ìmúṣẹ rẹ̀. Dúpẹ́ fún ìmúṣẹ àlá yẹn. Má kàn dákẹ́. Ọlọ́run ò nífẹ̀ẹ́ sí aláìmoore. Gbogbo ọ̀nà lọ́lọ́run fi òye ìpinnu rẹ̀ hàn yóò fi yé wa. Ó mú ìlérí rẹ̀, ó mú wá bá wa lójú àlá lójú ìran. Á sọ fún wa nínú ọ̀rọ̀ rẹ̀, á tọ́ wa sọ́nà, á darí wa.
mo fẹ́ kó wà ní ìmoore àti ìdúpẹ́ kó máa fi ìmoore rẹ hàn ọpẹ́ rẹ hàn fún Ọlọ́run pé gbogbo àlá rere mi mo dúpẹ́ pé wọ́n wá sí ìmúṣẹ ní kọ̀ọ̀kan. Kọ́ bí a ṣe ń ṣe èyí ní gbogbo ìgbà. Ọ̀nà rẹ̀ tí a fi ń borí nínú àlá, tí a fi ń gbé igbá orókè nínú àlá o. Ìwọ tó bá fẹ́ gbé igbá orókè nínú àlá, àwọn ọ̀nà tó máa fi gbé igbá orókè nìyẹn. Mo fẹ́ ká gbàdúrà lónìí. Ṣùgbọ́n ká tó lọ máa gba àwọn àdúrà wa, ìwọ tó bá ń gbọ́ mi, mo gbọ́dọ̀ fi àǹfààní ilẹ̀ fún ẹ tó tí ì mọ Jésù tàbí tó tí ì fi ọkàn rẹ fún Jésù ní Olúwa àti olùgbàlà rẹ. Ọjọ́ ń lọ, má fi gbàlà rẹ dọ́là. Kò ń ṣe dandan, ṣùgbọ́n tó bá fẹ́ ní ìyè dandan ni. A ní fipá mú ọ. A máa sọ fún ọ gẹ́gẹ́ bí ìgbà téèyàn fi ẹ̀bùn fún èèyàn wípé ẹ̀bùn ni ìgbàlà jẹ́ fún ọ, ẹ̀bùn ni Jésù jẹ́ fún ọ. O nílò àti kú sínú ẹ̀ṣẹ̀, o lè tẹ́wọ́ gba ẹ̀bùn Ọlọ́run ẹlẹ́dàá rẹ̀ fún ọ. Jésù Kristi ní ẹ̀bùn tó mú wá bá ọ wípé ó wá gbà ọ́ là, ó fẹ́ràn rẹ, ó wá gbà ọ́ là, kò fẹ́ kó o ṣègbé sínú ẹ̀ṣẹ̀. Mo fẹ́ kó o sọ àdúrà yìí tẹ̀lé mi wípé Ọlọ́run bàbá mi o, ní orúkọ Jésù Kristi, mo gbọ́ ohùn tó rán sí mi lónìí, mo jẹ́wọ́ gbogbo ẹ̀ṣẹ̀ mi níwájú rẹ, mo sì jẹ́wọ́ Jésù Kristi ní Olúwa àti olùgbàlà mi. Mo fi ọkàn mi gbàgbọ́ wípé lóòótọ́ ni Jésù Kristi wá sáyé láti kún fún ẹ̀ṣẹ̀ mi àti ti gbogbo àgbáyé. Ó sì jíǹde ní ọjọ́ kẹta láti gòkè rí ọ̀run lọ́wọ́ ọ̀tún Baba. Ó sì ń gbàdúrà fún mi. Láti òní lọ, mo fi ayé mi fún Jésù, mo fi ọkàn mi fún Jésù, mo kẹ̀yìn sẹ́ṣẹ̀, mo kẹ̀yìn sẹ́ṣù. Láti òní lọ, ẹ kọ orúkọ mi sínú ìwé ìyè, ẹ sọ mí di àtúnbí ní orúkọ Jésù Kristi Olúwa wa. Ìwọ tó bá gbàdúrà yẹn, mo gbàdúrà fún ẹ lórúkọ Jésù, oore ọ̀fẹ́ kó pọ̀ sí fún ọ. Gbogbo ẹ̀ṣẹ̀ tó bá kò ti ṣẹ̀, mo gbàdúrà fún ẹ, Ọlọ́run dáríjì ọ́, gba ìdáríjì, ohun gbogbo kó di ọ̀tun nínú ayé rẹ. Mo gbàdúrà fún ọ lónìí, tá a bá rí àìsàn tàbí ìpọ́njú kan tó ń bá ọ fẹ́ra, ó fi ayé rẹ sílẹ̀. Mo gbàdúrà fún ọ lónìí, ẹ̀mí mímọ́ kó ṣíjú bò ẹ́, ògo Olúwa kó farahàn nínú ayé rẹ. Láti òní lọ, ò ní padà sínú ayé mọ́. Bẹ́ẹ̀ ni yóò sì rí lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ ká sáré gbàdúrà ìka tó lọ lówùrọ̀ yìí. Mo fẹ́ ká gbà ní kọ́mọ́kọ́mọ́ láàrin ìṣẹ́jú 2 sí 3. Ohun ìjìnlẹ̀ tá ń bára wa sọ nípa àlá àti ìran, ó nílò àdúrà ìjàkadì. Ohun tá ń pè ní àdúrà ìjàkadì tí à ń pè ní spiritual warfare ní èdè Gẹ̀ẹ́sì. O gbọ́dọ̀ gba àwọn àdúrà yìí, sọ gbólóhùn yìí síta pẹ̀lú mi. Sọ wípé Ọlọ́run bàbá mi o. Sọ wípé Ọlọ́run ẹlẹ́dàá mi o. Sọ wípé Ọlọ́run olùrànlọ́wọ́ mi o. Gbogbo májèlé tí mo ti jẹ lójú àlá tó kó bá ìṣerere mi lójú ayé, mo pọ̀ yín dànù lójijì. Ẹ fi ayé mi sílẹ̀ lónìí. Ó yá lanu kó gbàdúrà yẹn fún Ọlọ́run. Gbàdúrà yẹn sí Ọlọ́run. Gbogbo májèlé tí mo ti jẹ lójú àlá tó kó bá ìṣerere mi lójú ayé, mo pọ̀ yín dànù lójijì lónìí. Ẹ fi ayé mi sílẹ̀ lónìí. Ẹ fi ayé mi sílẹ̀. Gbogbo ẹ̀yin májèlé tí mo ti gbé jẹ lójú àlá nígbà àìmọ̀ tó kó bá ìṣerere mi lójú ayé, ó yá mo pọ̀ yín dànù, mo pọ̀ yín dànù, mo pọ̀ yín dànù. Ẹ fi ayé mi sílẹ̀. Jésù Olúwa wa. Jésù Olúwa wa. Ó yá gba eléyìí sí. Sọ wípé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, lórúkọ Jésù Kristi. Gbogbo májèlé tí mo ti jẹ lójú àlá tó kó bá ìtẹ̀síwájú mi lójú ayé, mo pọ̀ yín dànù lónìí. Ẹ fi ayé mi sílẹ̀. Ó yá gbàdúrà yẹn dáadáa. Ọ̀rọ̀ Ọlọ́run ló ń gbà ládùúrà yẹn, gbà pẹ̀lú ìgboyà. Jẹ́ kí ìgbàgbọ́ rẹ àti ọkàn rẹ jẹ́ kí ó rú sókè sí ẹlẹ́dàá rẹ. Ó yá gbàdúrà yẹn dáadáa. Gbogbo májèlé tí mo ti jẹ lójú àlá tó kó bá ìtẹ̀síwájú mi lójú ayé, mo pọ̀ yín dànù lónìí, mo pọ̀ yín dànù lónìí. Ẹ fi ayé mi sílẹ̀. Jésù Kristi Olúwa wa. Jẹ́ kí àmì rẹ kó lárinrin. Jésù Kristi Olúwa wa. Ó yá sọ báyìí wípé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi,
gbogbo májèlé tí mo ti jẹ lójú àlá tó kó bá ìgbédìde àti ojú rere mi lójú ayé, mo pọ̀ yín dànù lójijì lónìí. Ẹ fi ayé mi sílẹ̀, ẹ fi ayé mi sílẹ̀, ẹ fi ayé mi sílẹ̀. Ó yá, lanu kó gbàdúrà yẹn dáadáa, lanu kó gbàdúrà yẹn dáadáa. Gbogbo májèlé tí mo ti jẹ lójú àlá tó kó bá ìgbédìde àti ojú rere mi lójú ayé, mo pọ̀ yín dànù lónìí. Ẹ fi ayé mi sílẹ̀, ẹ fi ayé mi sílẹ̀. Ó yá, gbàdúrà yẹn dáadáa. Bóyá o wà nílẹ̀ àwọn aláwọ̀ dúdú àbò wà nílẹ̀ ilẹ̀ àwọn aláwọ̀ funfun, gbàdúrà yẹn dáadáa. Kò síbi tí ènìyàn wà tí ò ti lè lálàá. Ibi tí èèyàn bá ti lè lálàá, kò sí ojú ẹ̀mí ni èṣù lè kọ sí, Ọlọ́run náà lè kọ sí. Ó yá, gbàdúrà. Ọ̀pọ̀ ló ti jẹ májèlé láti ojú àlá tó kó bá ìtẹ̀síwájú wọn, tó kó bá ìgbédìde wọn. Ó yá, gbàdúrà yẹn dáadáa. Gbogbo májèlé tí mo ti jẹ lójú àlá tó kó bá ìgbédìde àti ojú rere mi lójú ayé, mo pọ̀ yín dànù lójijì, mo pọ̀ yín dànù lójijì. Ẹ fi ayé mi sílẹ̀. Jésù Olúwa wa, Jésù Olúwa wa. Ó yá, gba eléyìí sọ pé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, lórúkọ Jésù Kristi, gbogbo àṣìṣe tí mo ti ṣe lójú àlá tó dènà ìṣerere mi lójú ayé, ó yá, mo yí padà nípa ẹ̀jẹ̀ Jésù. Lónìí, ẹ di àtẹ̀gùn fún mi lọ sí ibi gíga. Ó yá, gbàdúrà, gbàdúrà, gbàdúrà sí Ọlọ́run. Gbogbo àṣìṣe tí mo ti ṣe lójú àlá tó dènà ìṣerere mi lójú ayé, ó yá, mo yí padà nípa ẹ̀jẹ̀ Jésù lónìí. Mo yí padà nípa ẹ̀jẹ̀ Jésù lónìí. Mo yí padà nípa ẹ̀jẹ̀ Jésù lónìí. Ó di àtẹ̀gùn fún mi lọ sí ibi gíga. Ó di àtẹ̀gùn fún mi lọ sí ibi gíga. Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ àgbà bíi méjì sí ká tó lọ. Sọ wípé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi, gbogbo àṣìsọ tí mo ti sọ lójú àlá tó dènà ìtẹ̀síwájú mi lójú ayé, ó yá, mo yí padà nípa ẹ̀jẹ̀ Jésù lónìí. Ó yá, mo yí padà, mo yí padà, mo yí padà nípa ẹ̀jẹ̀ Jésù lónìí. Mo sọ wọ́n di àtẹ̀gùn fún mi lọ sí ibi gíga. Ó yá, gbàdúrà yẹn dáadáa, gbàdúrà yẹn dáadáa. Má ṣe tijú, má ṣe tijú ibi tó wà, má ṣe tijú ibi tó wà. Èèyàn ń tijú ohun tó dáa, èèyàn ń tijú ohun rere. Àdúrà ohun rere ni, ó ń ṣe àyànmọ́ rẹ láǹfààní. Ó yá, gbà dáadáa. Gbogbo àṣìsọ tí mo ti sọ lójú àlá tó dènà ìtẹ̀síwájú mi lójú ayé, ó yá, mo yí padà lónìí nípa ẹ̀jẹ̀ Jésù. Mo yí padà. Mo sọ wọ́n di àtẹ̀gùn fún mi lọ sí ibi gíga. Jésù Olúwa wa. Ẹ jẹ́ á fi eléyìí kún ká tó lọ. Sọ wípé Ọlọ́run bàbá mi o, Ọlọ́run ẹlẹ́dàá mi o, Ọlọ́run olùrànlọ́wọ́ mi o, ní orúkọ Jésù Kristi, gbogbo àṣírí tí mo ti rí lójú àlá tó dènà ìgbédìde àti ojú rere mi lójú ayé, ó yá, mo yí padà nípa ẹ̀jẹ̀ Jésù lónìí. Ó di àtẹ̀gùn fún mi lọ sí ibi gíga. Ó yá, gbàdúrà ẹ sí Olúwa. Mo yí padà, mo yí padà, mo yí padà. Gbogbo àṣírí tí mo ti rí lójú àlá tó dènà ìgbédìde mi, tó dènà ojú rere mi lójú ayé, ó yá, mo yí padà, mo yí padà nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Mo yí padà nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Mo yí padà nípa ẹ̀jẹ̀ Jésù Kristi. Ó di àtẹ̀gùn fún mi lọ sí ibi gíga. Jésù Kristi Olúwa wa. Mo pa láṣẹ gbogbo májèlé kí májèlé tó ti wọnú àyànmọ́ rẹ lójú àlá, tó ń dènà ìṣerere, tó ń dènà ìtẹ̀síwájú, tó ń dènà ìgbédìde àti ojú rere lójú ayé, lórúkọ Jésù, ó yá, pàdánù, pàdánù. Ó fi ayé rẹ sílẹ̀ láti òní lọ. Mo ní ó fi ayé rẹ sílẹ̀ láti òní lọ. Gbogbo àṣìṣe, àṣìsọ tó ti ṣẹlẹ̀ sí ọ lójú àlá tó ń dènà ìṣerere àti ìtẹ̀síwájú àti ìgbédìde lójú ayé, láti òní lọ, mo yí padà. Mo sọ wọ́n di àtẹ̀gùn fún ọ lọ sí ibi gíga. Bẹ́ẹ̀ ni, láti òní lọ, àlá rere rẹ yóò wá sí ìmúṣẹ. Gbogbo àlá búburú, mo bà agbára wọn jẹ́ lórí rẹ. Gbogbo àlá búburú lórí ẹbí rẹ, mo bà agbára wọn jẹ́ lórúkọ Jésù. Gbogbo ìdè
tí a lè ti fi àyànmọ́ rẹ sí, tí a lè ti fi iṣẹ́ ọwọ́ rẹ sí, tàbí a lè ti fi ìgbéyàwó rẹ sí nípasẹ̀ ìṣẹ̀lẹ̀ ojú àlá, ojú ìran, lórúkọ Jésù Olúwa tú ọ sílẹ̀ lónìí. Májẹ̀mú ẹ̀jẹ̀ Jésù ó tú ọ sílẹ̀ lónìí. Bẹ́ẹ̀ ló sì rí, kò yí padà. Bẹ́ẹ̀ ló sì rí, kò yí padà. Jésù Olúwa wa. Ó yá ìwọ tó fẹ́ fi fún Olúwa lónìí ọjọ́ ìsinmi. Nínú ìsìn àwọn ọmọ ọjọ́ wa, àwọn èèyàn wa, wọ́n fi account number àti account details ohun tó yẹ kó o ṣe bó ṣe lè ṣe, wọ́n á fi sí orí pẹpẹ yìí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí. Ìwọ tó fẹ́ fi fún Olúwa, olé ọrẹ lọ́wọ́, ọrẹ ìdúpẹ́, ọrẹ wòlíì, ohunkóhun tó bá kò fẹ́ fi fún Olúwa, ìdámẹ́wàá ni ohun tó bá fẹ́ fún Olúwa. Lónìí ọjọ́ kìíní oṣù kejìlá, mo fẹ́ gbàdúrà fún ọ. Ó yá fi lélẹ̀ fún Olúwa, fi sórí pẹpẹ yẹn, fi sórí pẹpẹ. Ohun tó fẹ́ fi ran iṣẹ́ ìránṣẹ́ wa lọ́wọ́ láti máa tẹ̀síwájú, fi sórí pẹpẹ yẹn, mo fẹ́ gbàdúrà fún ẹ. Mo pa á láṣẹ fún ọ, gbogbo ohun tó fi lélẹ̀ níwájú Olúwa sórí pẹpẹ mímọ́, pẹpẹ iná, pẹpẹ agbára yìí, lórúkọ Jésù kó fọhùn fún ọ títí gbogbo ọjọ́ ayé rẹ, kó fọhùn fún ọ, kó fọhùn gbé dìde fún ọ, kó fọhùn ṣe rere fún ọ. Mo pa á láṣẹ, ìyanu tó kọ lẹ́tà sí ó farahàn, ìyanu tó kọ lẹ́tà sí ó farahàn. Mo pa á láṣẹ wípé láti òní lọ ohun rere kó yí ayé rẹ ká. Bẹ́ẹ̀ ni yóò sì rí, kó yí padà. Jésù Olúwa wa. Ìjẹ́ mo súre fún wa, ọ̀sẹ̀ yá sọ rere fún wa. Mo pa á láṣẹ gbogbo ènìyàn tó ń gbọ́ mi lónìí, tó wà lábẹ́ ohùn mi, ó ń gbọ́ mi lọ́wọ́lọ́wọ́ àbò máa gbọ́ mi lẹ́yìn ìsìn, lórúkọ Jésù Ọlọ́run á ṣe ọ̀nà rẹ ní rere lọ́sẹ̀ yìí. Ohun Olúwa fún wa lóṣù yìí ni pé yóò ṣe ọ̀nà wa ní rere. Mo pa á láṣẹ fún ọ, Ọlọ́run yóò ṣe ọ̀nà rẹ ní rere lórí gbogbo ìdáwọ́lé rẹ. Ó yá lọ kórè ìyanu, lọ kórè ìtẹ̀síwájú, lọ kórè ìgbédìde, lọ kórè ojú rere. O ò ní rí ìbànújẹ́ bó ti wò ó kéré mọ́. Oṣù tó kẹ́yìn, ìkàsọ̀ tó kẹ́yìn nínú ọdún yìí rèé, lórúkọ Jésù Olúwa máa dùn ẹ́ nínú o, lórí aya, lórí ọmọ, lórí ọkọ, lórí ìgbéyàwó, lórí ìdáwọ́lé, lórí iṣẹ́ rẹ. Ọlọ́run á dùn ẹ́ nínú, amúnú rẹ dùn, ayọ̀ rẹ á kún, o ò ní ṣubú dànù. Mo pa á láṣẹ, gbogbo tó ti ń nàgà fún ní rere, ọwọ́ rẹ bà á, orí ìgbà, orí imú, orí ìgbà, orí imú, orí iṣẹ́. Bẹ́ẹ̀ ni ó sì rí. Ó máa jẹ́rìí o, ẹ̀rí rẹ yóò lárinrin. Mo pa á láṣẹ, ẹ̀rí rẹ yóò la ayé já. Ó máa jẹ́rìí, òkìkí rẹ yóò la ayé já. Ó máa jẹ́rìí, ògo rẹ yóò la ayé já. Bẹ́ẹ̀ ni ó sì rí. Jésù Kristi Olúwa wa. Jésù Kristi Olúwa wa. Ó yá sàmì ẹ̀ dáadáa. Jésù Kristi Olúwa wa. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀ gbogbo ẹ̀yin tí ẹ bá mi dàpọ̀ pẹ̀lú wa ní inú ìjọsìn yìí. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ẹ pàdé mi lọ́sẹ̀ tó ń bọ̀, a máa tẹ̀síwájú. Àmọ́ t'Olúwa ní fún wa lọ́sẹ̀ tó ń bọ̀. Mo fẹ́ fún wa láǹfààní wípé àwa tí a wà lórí Telegram, gbogbo àwa tá a ní fóònù la lè wà lórí Telegram, bóyá lórí fóònù àbí lórí kọ̀ǹpútà, ẹ̀rọ amóhùnmáwòrán, ẹ̀rọ ayárabíàjẹrẹ tá a ń lò láti gbọ́ ara wa yé. Kò ní ṣe pẹ̀lú bí tó wà. Lónìí alẹ́ ní à ń ṣe àdúrà ìjàkadì nínú ẹ̀mí fún àwọn ẹbí wa. Alẹ́ ní ajé alẹ́ kejì lórí Telegram live láti ń ṣe. Mo fẹ́ kẹ́ ẹ darapọ̀ mọ́ mi. Mo ń fi àǹfààní yìí, mo ń fi ṣe kiri, mo fi ń pè wá pé kẹ́ ẹ darapọ̀ mọ́ wa lórí nípa àdúrà yẹn. Ìjàkadì nínú ẹ̀mí ni ohun tí a sì ń ṣe ìjàkadì nínú ẹ̀mí fún ní oṣù yìí, ní òru mẹ́ta yìí. Òun ni ohun tí ní ṣe pẹ̀lú ẹ̀gún ẹbí. A fẹ́ pa ẹ̀gún ẹbí rẹ, a fẹ́ parẹ́, a fẹ́ parẹ́. Mo ti ń tú àṣírí ẹ̀ láti òru òní. Mo máa tẹ̀síwájú ní òru alẹ́ yìí. A máa parí ẹ̀ ní òru ọjọ́ kẹta oṣù tá a wà nù rẹ̀ yìí. Òru mẹ́ta àkọ́kọ́ gbogbo oṣù la fi ń ṣe àwọn ìjàkadì ẹ̀mí, àwọn ìpàdé àdúrà ìjàkadì ẹ̀mí yìí. Mo fẹ́ kó tẹ̀lé wa orí Telegram live la ti ń ṣe o. Tẹ̀lé wa kó o wá síbẹ̀ kí wọ́n náà gbàdúrà, kó o jà fún ẹbí rẹ, kó o jà fún ọmọ, kó o jà fún ọjọ́ iwájú rẹ. Mo sì gbàdúrà wípé àdúrà wa yóò gbà. Mo gbàdúrà wípé àní ṣe lásán. Àwa tá a ń wá Ọlọ́run lójoojúmọ́, lóòrèkóòrè, àní ṣe lásán o. Ọlọ́run yóò sì fi kíni, yóò fi èrè sí iṣẹ́ wa. Bẹ́ẹ̀ ni yóò sì rí kó ìpadà. A máa pàdé ra wa lọ́sẹ̀ tó ń bọ̀. Tá a bá ti pàdé ra wa lóru yìí àti òru ọjọ́ kẹta oṣù yìí, a tún máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. A máa tẹ̀síwájú. Gbogbo t'Ọlọ́run ní fún ẹ lọ́sù yìí, ò ní tàsé rẹ̀. Gbogbo t'Ọlọ́run ní fún ẹ lọ́sẹ̀ yìí, ò ní tàsé rẹ̀. Bẹ́ẹ̀ ni yóò sì rí kó ìpadà. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Orí ọ̀fẹ́ á máa pọ̀ sí fún wa. Orí ọ̀fẹ́ á máa pọ̀ sí fún wa. Títí a fi pàdé ra wa lọ́sẹ̀ tó ń bọ̀. Ẹ ṣé lọ́pọ̀lọpọ̀. Ire o.